ṣiṣẹ́. Orí mi máa padà lẹ́yìn mi. Ẹ̀dá mi máa jẹ́ ṣiṣẹ́. Tell me, show me. Ẹ̀dá mi máa jẹ́ ṣiṣẹ́. Ìrìn àjò mi láyé, ó dọ̀wọ́ rẹ̀ ó elétò wa. Ìrìn àjò mi láyé, ó dọ̀wọ́ rẹ̀ ó ọba òkè. Kí n máa ṣubú sáyé, kí n máa fẹsẹ̀ kọ́. Kí n máa ṣubú sáyé, kí n máa fẹsẹ̀ kọ́, jẹ́ kí n mórí délé o. Jẹ́ kí n mórí délé o. Orí mi máa padà lẹ́yìn mi. Ẹ̀dá mi máa jẹ́ ṣiṣẹ́. Orí mi máa padà lẹ́yìn mi. Ọ̀rẹ́, kékeré leléyìí náà. Ṣé o fẹ́ máa fi mí pa ni? Mo mọ̀ ẹ́ náà, ìwọ núwò. When you are calm down, I mean, if you but it is what it is. This place is beautiful. Actually, I mean, kọ̀kan lọ́wọ́ o. Ṣorí tí ń bá parí ẹ̀ lásán. Kíchì leléyìí máa jáde. Mi ò sọ bẹ́ẹ̀, ìwọ ló sọ o. Mi ò sọ bẹ́ẹ̀ o. Ọ̀rẹ́. Ṣé máa sọ bẹ́ẹ̀? Kí ni nǹkan náà? Ṣorí, that's one of the reasons why I love this place. See, everybody minds their business. Everywhere is quiet. Wẹ́ ọ̀rẹ́, ṣé o mọ bóyá máa jáde ṣá? Kò ní ṣì náà. Mo lè gbá bíbá ẹ̀. Mo lè gbá bẹ́ẹ̀. Àtìgbà tó ti drive wọnú estate ni mo ti ṣọ́ ẹ. Bọ̀ ó ti pẹ́ jù ẹ̀rọ jọ́jù. Ẹ má bínú sá. Ẹ̀yin méjèèjì kẹjọ dání. Mo mọ̀ pé ń bọ̀ ní sá. Ẹ má bínú sá. Báyìí tí ẹ̀kọ́ bá kọ́kọ́ rẹ̀. Gbá fóònù ẹ̀ náà. Kí ló ṣẹlẹ̀? A ní kí ló ṣẹlẹ̀? Wọ́n ṣẹ̀ṣẹ̀ gba mọ́tò lọ́wọ́ ẹni kan nínú ẹ́stéètì. Nínú estate wa. Bẹ́ẹ̀ ni, kódà àǹkárá ni wọ́n wọ̀, àǹkárá ni gbogbo wọn wọ̀. Àǹkárá, ẹ̀dú, ṣé ẹ̀rú yìí? Mi ò rojú anybody ṣùgbọ́n mo rí ìbọn. Ìbọn. Ẹ̀dá mi máa jẹ́ ṣiṣẹ́. Orí mi máa padà. Mo ti ń pinnu nọ́mbà ẹ̀ ò lọ ni. It's unusual. I don't like. It's not always like this. Nọ́mbà ẹ̀ ò switch off free. Láti jọ́ tí mo ti mọ̀ nọ́mbà ẹ̀ ò switch off free, but this one that his number is not going. I don't. Gbogbo àwọn tí mo mọ̀ pé mo lè pè náà ni mo ti pè, gbogbo àwọn ọ̀rẹ́ ni mo ti pè, àwọn náà wọ́n mọ anything ni. Who is there? Who is there? Hey. Máa pè é padà. Babe, kí ló ṣẹlẹ̀? Babe, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Bá mi sọ̀rọ̀, kí ló ṣẹlẹ̀? Níbo ló lọ látàrọ, níbo ló ti bọ̀? Báwo ló ṣe rí? Babe,
Kí ló ṣẹlẹ̀ ojú mi kí ló fọ́ ní báyìí dúró náà ní báwo ló ṣe wọlé o pè mí kí wá ṣí gate fún ẹ tó ló bẹ ṣí gate mọ́tò dà mi ìgbọ́n mi ìgbọ́n kankan mo kàn gbọ́ tó kan lẹ̀kùn ní kí ló ṣẹlẹ̀. wọ́n ti gba mọ́tò lọ́wọ́ mi. Mo dá ọ ṣe kí ni. wọ́n ti gba mọ́tò lọ́wọ́ mi. Mo dárò. Báwo ló ṣe ṣẹlẹ̀ níbo ló lọ àwọn owó ní. mo lọ sọ́dọ̀ mú ìwà. ìgbà tí mo dẹ̀ kúrò ń bẹ̀ mo bọ́ta lẹ́nu gate mo ṣe bọ́ta báyìí àwọn pípì yẹn kọ̀ wá mi tẹ̀ mọ́ pábí tó ti wá mo ṣàwọn pé wọ́n cross mi wọ́n dẹ̀ gba mọ́tò lọ́wọ́ mi. ọ̀pọ̀ ìjọ náà tí mo ṣe ń gbé látara tí mo bẹ̀ ò lọ. gbogbo phones wà nú ẹ̀ ṣùtẹ̀ yìí kan tó dùn mí jù ń sìn ni pé laptop mi ṣe táwọn documents tó wà important gbogbo ẹ̀ wà ní mọ́tò yẹn wọ́n ti gbé lọ mo dẹ̀ mọ̀ bọ́gà ṣe é ṣe. I don't know, a ti lọ sí police station níbẹ̀ náà ni èmi àti wíwá ti ń bọ̀ báyìí látàárọ̀ láti wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá. mo ló ń bá ṣàánú irú wa láwọn ilé ìfẹ́ nítorí olóhùn irú wa láwọn ilé ìfẹ́ owó ló tún gba mọ́tò bẹ́ẹ̀ tó gba dọ́kúmẹ́ntì tó gba láptọ̀pù olóhùn. Mo sọ pé ọ̀dọ̀ mú ìwà lò lọ wọ́n ti mú ìwà náà lè jọ lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá. Ṣó pé mú ìwà òkú fẹ́ mọ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ mọ́tò ìṣá. mi ò mọ bàbá òkú lè jẹ́ mú ìwà torí àjọ lọ náà ni ó kọ statement gbogbo yóò kọ statement. Tọ́lá àwọn náà èmi mú lórí ibẹ̀ yá mi ta ló ṣe é. Ìmọ̀ ní bínú. Kẹ́mi bí wọ́n lù wọ́n pa gbẹ̀ yẹn. Làbúrò jí mọ́tò báyìí torí ọ̀nà. Documents ayé mi ti bàjẹ́. Ṣàmì. Ẹ̀dá mi máa jẹ́ ṣẹ̀ṣẹ̀. ọ̀rọ̀ tó sọ yìí o ní wọ́n jí mọ́tò lọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ sá. àwọn olè gba mọ́tò lọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ sá. ń bo. níwájú ilé ọ̀rẹ́ mi ni sá. níwájú ilé ọ̀rẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ sá. mọ́tò ọ̀rẹ́ rẹ̀ wá ń kọ́. ó wà ní wọn fọwọ́ kọ mọ́tò ẹ̀ nígbà wọn tẹ̀ wọlé wọn mú kankan lé títí sá. wọn ò mú nǹkan kan lọ́dọ̀ tiẹ̀. Rárá sá. mọ́tò rẹ̀ wọ́n sì gbà wájú ilé tiẹ̀. Bẹ́ẹ̀ ni sá. ọ̀rẹ́ rẹ̀ wá ń kọ́. rárá o kò ń ṣèkọ́ tẹ́rin o sá o ṣe rí bó ṣe ṣẹlẹ̀ báyìí èmi àti ẹ̀ la kọ lọ sí police station in fact ọjọ́ yẹn báyìí police station bíi mẹ́ta la lọ kọ statement and everything ó dẹ̀ máa ń pè mí to check up on me in fact ó pè mí kí n tó wọnú ọ́fíìsì wa sí sá so kò ń ṣèkọ́ tẹ́rin o sá. orí burúkú ọ̀nà méjì òun ló fi ń wọnú ayé mi nínú kó jẹ́ pé èèyàn fúnra rẹ̀ ó ní ó wà wọ́ sí àbí kó jẹ́ pé orí burúkú yóò fà gidi tí ó fọ́ sí ara ẹ̀ tí ó fi báyàn lálejò èwo ló dé bọ́ọ̀nù méjèèjì ó gbọ́dọ̀ mú kan èwo ló dé bọ́ọ̀nù méjèèjì èwo ló fọwọ́ fà ó pè ó ní kó wá inú orí burúkú ó sì bọ́ lálejò kò sí wàhálà ibi tẹ́ ẹ bá ti jọ ń ṣòṣì ara yín ni ẹ ti jọ mọ́ ọ sí o torí lọ́dọ̀ tèmi ń bí mo ti ń wá ọ ó ní mo ṣe bí pé dandan wọn gbọ́dọ̀ pè ó wá fún mi lónìí àwọn tá a kọjá fún rẹ́kọ̀dù wọn a ò rí iye tí wọ́n sanwó kù a ò mọ̀ iye gbèsè tí wọ́n jẹ òun ló wà lẹ́mìí tèmi tí mo sì fẹ́ gbowó àbí kó tó di páàsì wọn lówó a ṣàjẹ́ kí wọ́n mọ ibi tí wọ́n sanwó dé àti rẹ́kọ̀dù wọn ti ń bẹ lọ́dọ̀ tiwa àtàwọn míì náà tó kù tí wọ́n jẹ wá lówó àwọn ọjà tá a sì nílẹ̀ a ní láti rọ́dà àwọn míì wọ́n sì pé Fúnṣọ́ lórí ohun tó wà lẹ́yìn Fúnṣọ́ ní gbogbo òwe pátápátá ọwọ́ rẹ̀ ló wà ṣé bó yẹ kó o lọ́ọ̀gì rẹ̀ sínú sísítẹ́ẹ̀mù complain ni ibẹ̀ ló yẹ kí gbogbo wa ti rí ó ń dà. ṣe sá actually
níwájú Ọlọ́run àti èèyàn tí a kò gbọdọ̀ pé jẹ́rìí irọ́. Ọjọ́ tí kinní yẹn ṣẹlẹ̀ mo kàn ní kí n gbé gbogbo ẹ̀ lọ́lé kí n lọ cross check pé tó wá dọjọ́ kejì máa log sí system. So nǹkan tó ṣẹlẹ̀ ni pé sà àti system tèmi àti àwọn documents mo gbé lọ́lé pé kí n lọ cross check yẹn gbogbo ẹ̀ ló wà ní mọ́tò yẹn sà. Kò ní já fáwọn sójà. Kò ní já fáwọn sójà. Tó o jẹ́ wèrè ni. Mo sì bí ọ́. Mo ní orí burúkú. Mo ní sọ fagídí bọ́ lálejò ní àdúgbò ló fọwọ́ ara rẹ̀ pé. Orí fúnra ara rẹ̀ ló fọwọ́ ara rẹ̀ pé. Sọ́ọ̀rí bórí rẹ̀ ti bú. Sọ́ọ̀rí báyé rẹ̀ ti bàjẹ́. Àwọn tó jẹ mí lọ́wọ́ tó yẹ kí n gbowó lọ́wọ́ àwọn. Ẹ ti jọ dì í. Rárá sà o. Ọwọ́ ni wọ́n gbé mọ́tò rẹ lọ́wájú ilé ọ̀rẹ́ rẹ. Wọ́n sì gbé tọ̀rẹ́ rẹ lọ́wọ́ sì mú nǹkan kan bẹ̀. Èmi ló ń parọ́ fún. Rárá sà mi ìparọ́ sà. Láti dọ́ tí àwọn ẹ̀ ti jẹ wá lówó. Ṣé bó yẹ kó rẹ́mìtì gbogbo nǹkan yìí kó o ṣe sínú kọ̀ǹpútà ká lè rí bẹ̀. Ká mọ iye owó tí wọ́n jẹ wá. Ó ṣèyún. Ó wá ní wọ́n jí gbé lọ. Wọ́n jí ọ gbé lọ. Ẹ má bínú sà. Má bínú sà. Ìjọ́ tí mo fẹ́ ṣe gangan network complain down. Kò ní yẹ ọ́. Kò ní dá fún ọ Káyọ̀dé. Let me tell you, you know how much I appreciate my God. Ó dẹ̀ mọ bí mo ṣe mú iṣẹ́ mi lọ́kùnkúndùn tó àtọwọ́ mi. Mo fún ọ lónìí sí ọjọ́ mẹ́ta bí wọn ò bá rí dọ́kúmẹ́ǹtì wọn tó jẹ́ kí àwọn tó jẹ mí lówó kí wọ́n mọ ṣàríyànjiyàn. Káyọ̀dé. Káyọ̀dé. A pàdé pàtì. Àti pàtì olùgbàdẹ̀wọ̀n ni mo sọ bẹ́ẹ̀. Ejò sà ejò. Wá sí èrè ọmọ yìí. Ejò sà kò ṣe. Tó o sì mọ̀ mí èmi ni wọ́n parọ́ fún. Mi ò parọ́ sà ejò ẹ ṣàánú mi sà. Bákò wò ni? Rárá, bá ń gbèrè mi. Ọ̀gá ó yá ẹni sùn. Ọ̀gá ejò Káyọ̀dé. Ọ̀gá ejò tó yọ lẹ má bínú sà. Ọjọ́ mẹ́ta mo fún ọ. Lẹ́mi tó sì mọ̀ mi, ọlá bàbá rẹ ló jẹ. Ọlá bàbá rẹ tó jẹun láti inú sàárè bàbá rẹ yóò gbà ó sì kúrò lọ́wọ́ mi inú ẹ̀wọ̀n. Láfá mọ̀ bọ̀ báyìí mọ̀ bọ̀ ayé rẹ̀ ó bàjẹ́ sí mi lọ́wọ́ ni. Wá ṣé etí ń tún ìyá ni wọ́n pè ẹ́ o rẹ̀ lọ ṣe bí pé ó gọ̀ mi. Kí ló ń wá bí ẹni tó ń wó tó kàn ń wó bí ẹni tó wá jókòó lẹ́ẹ̀mí báyìí? Kí ló ṣẹlẹ̀? Ṣé wọ́n wá sọ fún ẹ̀mí báyìí ni? What did happen? Ọgbẹ́ni sọ̀rọ̀ jàdùá máa wọnú ẹ jáde o. Calm down now. Ó dàbí ẹni pé mo mọ̀ ẹ́. Stop! Move! Come on, move on for you! Move tu kó wo system lọ náà. Move tu kó wo system lọ. Mi ò fura ni náà. Ojú ìjẹ́ mo ojú bàbá ẹ̀ rí. Ó dájọ́ mi. Ojú bàbá ẹ̀ rí. Tí ayò wá ó dájọ́ mi. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò pariwo rárá. Ẹ wo police station la máa lọ rìpọ́ọ̀tù ẹ̀ ní police station la máa lọ. Kí ni bàbá ìsọ lẹ́nu? Kí ló bá mi sọ lẹ́nu? Ṣé wàá òkè ṣá? Bọ́lẹ̀! Ọmọ ọ̀rọ̀ mi wá ṣí eré idán mi. Kí ló ṣe farabalẹ̀? Wá ọmọ you try for me gan if no be you. Ọlọ́mọ kan tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn. Wá ṣí eré. Ẹrù ńlá ni mo gbà lọ́wọ́ wọn. Àwọn èèyàn ọmọ òtẹ ni wọ́n bí wọn dá. Wọ́n bí wọn náà fẹ́ lé mi mú. Ọmọ kan tó máa ṣe fèmí ìjọ tó lọ lọ́run o. Tààrẹ ni mo sọ fún ẹ o. Má gbàbẹ̀ in the next 4, 5, 6 months. Tó bá lọ gbàbẹ̀ wọ́n máa fi nǹkan ṣí ẹ o. Wọ́n ti dá mọ́tò ẹ mọ̀. Ó ṣe gan ọmọ romi wá ṣeré jẹ́ síbẹ̀ ìdán burúkú wá ṣeré. Ọmọ ẹ pa mi ní bọ̀bọ̀ ìṣá. Wá àlàyé kí ló ṣẹlẹ̀ kí ló wá ṣe ládùúgbò yìí ibi tó wà yìí ó dangerous yìí.
mọ̀ náà mi ò mọ̀ pé ibẹ̀ ṣe rí ládùúgbò ìlélẹ̀ náà mo kàn ní kí n wá ṣe nǹkan 2 streets away from this place àwọn boys kan dẹ̀ wọ́n dẹ̀ relé ni wọ́n gba mọ́tò mi wọ́n gbà tó dẹ̀ gba mọ́tò mi tán laptop mi wà nù ẹ̀ laptop àwọn document láti ibi iṣẹ́ tó wà very important wà nù ẹ̀ you know I was just thinking pé bóyá tó bá gbà bí báyìí o wọ́n kàn lè ju laptop yẹn gbà tó ní the password wà bẹ́ẹ̀ and everything documents náà ọ̀gá mi ò dẹ̀ gbọ́ anything máa rò pé wọ́n sọ pé wákùwà nìyẹn ń wá àkọ́ tó bá sọnù mo ṣe ní kí n wá sí orí báyìí kí n wò bóyá mo tẹ̀lé rí 1 or 2 also wà important ayé mi depend lórí kíní. aláyé calm down ó ti sọ̀rọ̀ mo ti gbọ́ nǹkan tó sọ ibo ló ti gba mọ́tò ẹ̀. Street tó wà lẹ́gbẹ̀ẹ́ Shokonde street. Shokonde street. Àlàyé kí ló ṣẹlẹ̀ wọ́n náà ṣe lọ ń rí gbégbérégbé ní Shokonde street that place dey very àwọn ọmọ ọba ló wà ń bẹ wọ́n lè jíyàn gbé lódìndí. ọmọ Shokonde street okay ó ti yé mi you know wetin go happen ṣòro tó máa fi di 7:30 ọmọ transformer tó wà níbi junction yẹn. junction rẹ. transformer kan wà mẹ́ ó tóbi báyìí ọ̀gbẹ́ni bó ṣe lọ ń ṣe yìí you have to ó máa ṣe bí ọkùnrin ni o tó bá ti di 7:30 ọ̀gbẹ́ni 7 kí ni mo pè 7:30 pàdé mi bẹ́ẹ̀ sórí 7:30 wọn àti bá dé bẹ́ẹ̀ tó bá ti bá mi kúrò ń bẹ́ẹ̀ o bọ̀dé mi bá dé bẹ́ẹ̀ ní 7:30 tí mo bá rí ẹ ọ̀gbẹ́ni mo wá kúrò ń bẹ́ẹ̀ o wọ́n sọ fún yàn o ọmọ oró mi. Alva. Ọmọ ó gbẹ. O gbádùn iṣẹ́. Ọlọ́run. Iṣẹ́ ìpè dáadáa. Life. All right. Máa mú kọ́kọ́rọ́ mọ́tò. Kọ́kọ́rọ́ báwo? Àlàyé mú kọ́kọ́rọ́ mọ́tò fún mi. Kọ́kọ́rọ́ báwo? Fún mi kọ́kọ́rọ́ mọ́tò ya wèrè ni mo ti ṣe àká nọ́mbà sórí fóònù ẹ̀ látẹ̀kọ́ òtẹ́wó. Mo fẹ́ máa gbé mọ́tò lọ ìbúná ti ṣerú ẹ̀. Ṣé anọ́mú ló pè mí ni òtẹ́ ló pè mí ni? Kí ló ń ṣe máa yìí? Immediately tó ti send account number sí mi, mo ti ṣòwò sí àkáǹtì ẹ̀ mẹ́. Òṣì mi ò lò. Check àkáǹtì ẹ̀ mo ti ṣòwò dá mi lóòjọ́ mo ṣe lọ sí Àkúrẹ́ by this time. Owó oṣù. Tó fẹ́ lọ owó sínú àkáǹtì rẹ̀. Àkúrẹ́ ló lọ táìmì báyìí. Of course. Ó lọ sí Àkúrẹ́ ní 7:31. Ẹ̀mí ẹ̀ yìí. Anyways, it's nice doing business with you but mi ní yé gbàdúrà fún ọyà lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ ikọ́ ìkọ́bálá ikọ́ ìkọ́ méjì lẹ́sẹ̀ wàá lọ rí wàá bọ̀ rí ikú ò ní pa ẹ́. Bàbá bá rí ẹ o lè ní gbà lọ́wọ́ ẹ o. O lè ní gbà lọ́wọ́ ẹ. Mo ṣàdúrà fún ẹni kò ṣàmì ọmọ àṣẹ. Mo ló lè ní gbà lọ́wọ́ ẹ. Àmín ẹ má ṣàwọn àgbà lọ́nà. Àṣì àṣírí ọmọ ìyá mi. Anyways tó bá dé látàkùrẹ́ sórí ètò wà lọ́wọ́ yẹn náà á Jésù ní o kó wá tẹ owó ẹ̀. Ó ti yẹ. It's nice doing business with you. Ọmọ àṣì. Láyé ọlọ́rọ̀ ó tẹ owó ẹ̀ jẹ́ ìjọba. 7:31. Kì má ṣe bó sáyé. Fẹ́ẹ̀tì! 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 Láyé ọlọ́rọ̀. 80. Kí ló ṣẹlẹ̀? Lẹ́bà. Kí ló dé? Gàtíà. Bọ́sí ọ̀ṣà! Ọmọ àlè. Ẹ̀rùkú Makanaki. Ọmọ àlè. Ìjọ burúkú. Ọmọ burúkú. Bàbá o. Ọmọ yamayama. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ta ló tún sì dàrú tó tún wá débi? Ẹ̀yin ni mo wá rí o. Èmi. Ṣòyọ̀wó. Ẹ bá wọrí o máa yẹ owó ẹ̀wọ̀n pé kò bọ́ fẹ́ dé. Ọ̀dà. Bàbá ọmọ mi kan ló lọ tásì àgẹ̀rẹ̀ lọ́jọ́ yìí o. Àwọn ọmọ yìí ti gba mọ́tò ẹ̀. Ṣẹ̀dẹ̀ ọmọ tí mò ń sọ yìí ọmọ dáadáa sí mi ni o. Ẹ pa mi ni. Ó ti ṣe mí lórí tó kí gbogbo. Tó jẹ́ pé mi ì lè jojú ẹ̀. Bọ́sí ọ̀ṣà! Ó ń dà. Ẹ wà nú mọ́tò bàbá. Mọ́tò èwo? Mọ́tò. Èmi ò rí ọkọ mi. Ó wà nú mọ́tò mi bàbá ẹ̀jẹ̀ lọ gbé wá. Láṣàpò ráìsì.
ọ̀gbẹ́ni rọra gan kò jẹ́ kó rí ẹ pé o ṣe sùúrù. Fetí bàbá o farabalẹ̀ oríṣiríṣi ara ló wà lọ́wọ́ ẹ̀ kílẹ̀ tó dé lójú ṣé mo sọ pé ọ̀rẹ́ ẹ̀ ni. Bàbá mi ojúlọ́lá kan fi ń ṣọ́rí mi ìfẹ́ gọ̀ náà ni mo ṣe ṣe bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ pé bí mo ṣe ń gbé bọ́ọ̀lù mọ́tò yẹn ìwọlé ti wà bẹ́ẹ̀ kó ti wọ pé òkè kó ti mọ gbogbo máàpù bíbá kó ti wà lórí ẹ̀ ìdẹ̀bẹ̀ kọ́ká lọ fún bàbá mi. Ó ṣe yẹn dáadáa. Ọ̀gbẹ́ni kí ló ń ṣe ẹ́ farabalẹ̀. Kí ni model mọ́tò tiẹ̀? Sọ̀rọ̀ ọ̀rẹ́ wò mí. Camry ni sir, Camry. Camry. Ta ló gba Camry inú yín lánàá? Bàbá wo láláyé mi kì í sọ lẹ́ẹ̀kan yẹn ó ti lọ gan. Ó ti lọ fà bàbá. Mo ní wọ́n ti ṣáájú ẹ̀ owó ẹ̀ ti tẹ̀lẹ̀ mi ń bá yín sọ̀rọ̀ ó ti wà lọ́nà Àkúrẹ́. Ọ̀nà ẹ̀ ti jìn. Fetí. Fatai. Àwọn kò sí kan tó bá wá bí tí mi ò kì í ṣe fún ẹ. Eléyìí ti bọ́ o, ẹja léléyìí o, kò já kan o. Eléyìí tí mo dẹ̀ wojú ẹ̀ wò kò wo kò yìí, já kú bá wà. Wo jẹ́ kán mú lọ kàná kan sọ síbẹ̀, kò bọ́ mi lọ. Ẹ má pa mi ejò sá mo bẹ nítorí olóyè ejò ẹ má pa mi wọ́n ti gbé mọ́tò lọ laptop àti documents tó wà important sí company mi wọ́n ti bá mọ́tò yẹn lọ ejò ẹ má pa mi ejò. Wo sórí mọ́tò ìyẹn ti lọ ná Ọlọ́run á fún ẹ lówó kò fẹ́ ra mi ṣùgbọ́n tó bá tún wá rìn gbèrègbèrè wá sọ́dọ̀ àwọn àtúgbà àgbà o kò sí nǹkan tún máa gbà sórí àwọn documents tó ń sọ ẹ àwa ò kì í kó pọ̀ mọ́ mọ́tò tàbá gbà ó máa wà lẹ́m̀bẹ̀ gbéra tán. Apáta pìtì. Wàá ṣe bí yé dà. Àwọn ẹrù tó wà nù Camry yẹn lọ wà. Lọ gbé wà. Báwo. Wọ́n bí. Wo ojú mi dáadáa. Tó bá ti gbede tó bá jẹ́ tiẹ̀ ni. Wàá dìde dúró. Ọlọ́run ọba wá ṣe photoshoot fún ẹ o. Ọlọ́run photoshoot ẹ̀ ihò ló máa ń ṣe o. Ọlọ́run gbogbo kọ́nà abẹ́ ẹ̀ báyìí wọ́n á ya gbogbo ẹ̀ sókè báyìí ní ihò. Orígbó ìjọ tọ́kì. Why is that? Wo bí o lè lọ smart ju Fatai lọ tó rò pé ó ń bojú ẹ débi gbogbo nǹkan tó wà nú ẹ mọ̀ọ́mọ̀ ọlọ́pàá bó ṣe máa mú wa ló máa lé tí ọlọ́pàá kan bá débi tó bá mú mi lọ́dún kan ọdún méjì mẹ́rin márùn-ún sí èní mẹ́tàbọ́dún mẹ́wàá ìhòòhò ẹ gbogbo ẹ máa ní kó dá sí gbòòrò á clear àjọ ẹ. mi ò mọ bí ejò sẹ ejò torí Ọlọ́run. ṣé gbogbo yẹn lẹ ǹjẹ́ ó yẹ wò bóyá tiẹ̀ ní. Àlàyé ń jẹ́ kí ní wò dàrí. dára wà mí. Àwọn bó ṣe ń ṣe. Àbó rí bí tọ́kì. Dáadáa tó bá tó dáadáa o. Má bínú sá. Wọ́n lọ sọ pé kò pè mí ní tẹ́lẹ̀ wá bímọ. Ṣọ́ọ̀ ni ẹ. Ṣọ́ọ̀ ni. Ó ní sá, òun náà ní. Gbé fún. Àlàyé kí ló ń ṣe ẹ̀? Nọ̀rọ̀. Ìwájú nọ́mbà 1 ló wà ọdún. Ẹ bo. Ẹ bọ̀. Ẹ ya gbogbo ẹ̀. Ṣé ọ̀nà fẹ́ bí ṣe mi ní jẹ́ kó bọ̀? Ọmọ ẹjọ́ sá. Gẹ́gẹ́ máa fún fàárùn díẹ̀díẹ̀ náà àbọ̀tá ní ìlú ìṣẹ́ yìí. Ejò torí Ọlọ́run. Jìdé sókè. Fatai. Fún àìtó ilé. Ejò sá. Àfi bí ẹ mú èyí. Ọ̀gbẹ́ni kí ló ń ṣí ẹ̀ lọ́kọ́ lọ́ ṣe bí obìnrin ó máa dúpẹ́ fọlọ́run pé ó pàdé irú ọkùnrin bíi tèmi báyìí. Ọ̀gbẹ́ni wá gbogbo tó ń ṣe yóò yé mi o. Alpha ṣe ilé ẹ lélẹ̀. Ọmọ wọ́gán rí nǹkan mọ́lẹ̀ sí bí o. Kí ló ṣẹlẹ̀? Tó bẹ́ẹ̀ ni. Kò sí wàhálà sórí gbà fún mi rí nílé òun ni gbà fún gbàdà lóko oore tó ṣe fún mi lọ́jọ́ sí òun ni mo fẹ́ dá padà fún ẹ yìí o kóore tí mo bá fẹ́ ṣe ẹ kó má lọ dìbì mọ́ mi lọ́wọ́ o ó ti yí ẹ kò sí wàhálà ọmọ ọba mo wà pẹ̀lú ẹ
Àfà bọ́lẹ̀ ilé tó bá ń wò báyìí. Kí ló ń ṣí ẹ̀? Ó gbé ẹ délé ẹ tán ó dẹ̀ tún fẹ́ takú sínú mọ́tò mi. Ọ̀gbẹ́ni. Wá ń bì kí ló ń ṣí ẹ tó yẹ? Ọ̀gbẹ́ni ẹrù ẹ̀ nǹkan ṣé kí n máa gbé lọ ni? Ọ̀gbẹ́ni gbẹ́rù ẹ jàre. Wọ́n gbìyànjú sí kí ló lè kò sí wàhálà. What is going on? Eh? What should go? Babe. They told me that Papa wants the motor. What? They said that? Like, how? Also, Papa wants the motor. No. That's wickedness. We need to report them to the police. I need to report someone. No! Babe. Listen. What's so great about try to act smart, to back or anything. I want to spread video to all of them. Video wo? Video wo? Okay. Baby, let me explain something to you. Okay. So when they brought the laptop and the documents, mo fojú ara mi rí. Wọ́n ní pé wọ́n wá bọ́ṣọ lára mi, wọ́n bọ́ mi sí òwò. And they recorded, they filmed me. Babe, they filmed me and said, if I try anything, they will spread it. Níbo ni be jẹ́ ká lọ ṣe o ṣá mọ̀ be jẹ́ ká lọ sí be jẹ́ ká gbolopa jẹ́ ká lọ They blindfolded. They blindfolded me. I don't know how I got there. I don't know how I got there. Even if I know how I got there, I can't do it. They would spread the video and pictures. It's my greatest surprise. Gbogbo ẹ̀ lélẹ̀ sà. Gbogbo ẹ̀ ló pé síbẹ̀ sà. Laptop òun lélẹ̀. Laptop yẹn lélẹ̀ sà. Documents yẹn gbogbo ẹ̀ lélẹ̀. Òun náà ni. Lélẹ̀ sà. Ṣé bí nǹkan tó sọ fún wa ni pé àwọn olè ti gba gbogbo kíní lọ́wọ́ ẹ̀? Wọ́n ti gba sísẹ́, wọ́n ti gba fa ìjọba bínú o. Báwo ló wá ṣe rí gbogbo ẹ̀ padà? Imagine Káyọ̀dé kí ló ń sọ? Ọ̀tọ̀ ni kó tó sọ fún wa, ọ̀tọ̀ ni kó tá à ń rí bí. Ó ló ti gba kí how come? How? So, police street ni wọ́n jù sí. Wọ́n ju àwọn documents sílẹ̀ àti laptop. In fact, mi ò mọ̀ àwọn èèyàn ló wò tó wá pè mí pé wọ́n bá mi rí ní ilé. Káyọ̀dé. O lè jí nǹkan, wọ́n dẹ̀ drop ẹ̀ sí street ẹ̀. Báwo nìyẹn ṣe possible? Ìyá mi náà lẹ́nu mi ò mọ̀ Ọlọ́run ni. Ọlọ́run tá a sìn òun ni. Nǹkan tí ó lè ṣe. Wọn ò mọ̀ kí láàká ìlú ìdí ọ̀dọ̀ yìí. O lè bàjẹ́ fún mi. Àmín. O lè ní gbé nǹkan ní. Àmín. Ó bá ṣe pàtàkì sí inú wọn ò ní jí lára. Àmín. Kí wọ́n wá ní sóò jágbe. Sẹ́wọ̀n mo dojúkọ tí mò ń gbàdúrà fún. Dákun tí bá gbàdúrà fún ó sàbí. Ó sì rò pátì inú mi làdúrà ti ń wà. Tí bá tún ṣàdúrà bí tó o bá tún ṣàbí, wọ́n fẹ́ pè mí gidi. Ayé kò ní bàjẹ́. Àmín. Ohun tó ṣe pàtàkì
lára nígbà yìí Àmín. kí wọ́n wá sọ sórí àdúgbò àbí kí wọ́n sọ sórí àbí kí wọ́n sọ sí street. Ẹ ṣeun ẹ mọ ọ̀rọ̀ duty post. Ó dá sá. Ẹ mọ̀ lọ. Káyọ̀dé àtẹn tó kú àtẹn tó sọnù bó bá dọjọ́ kan wọ́n pàdé ní wọ́n o lè jí nǹkan gbé lọ́wọ́ rẹ o lè má dírẹ́sì ilé rẹ wọ́n wá sọ síbẹ̀ sórí orí burúkú tó fẹ́ ṣe o àbọ̀bọ̀ kò ní wọ mọ́tò kò ní wọ tírélà ẹrọpléènì ni ó wọ̀ wá bá ọ ó sì ṣe ó ṣe. mo fún ọ ní wákàtí kan gbogbo nǹkan tó yẹ kó o rẹ́mìtì gbogbo nǹkan tó yẹ kó o fi sínú sísítẹ́ẹ̀mù kọ́ńpìlì tó o bá lọ táìpù rẹ̀ sí ó gbiná. Káyọ̀dé. 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 Mo mọ̀ ti tẹ́ o mo mọ̀ mọ́ finú tán yàn o níwọ̀ ọ̀dà. Baby, me mo be o me because I've tired of sitting by. And oh, one day, who play music, who didn't disturb everybody. Ìwọ ò lè mọ̀ mí jí ẹ. Àwọn ọkọ ẹ tó dúró yìí, àwòrán wo ni wo orí ẹ pariwo dẹ́ ń pa náà. Fatai, kí ló ṣẹlẹ̀ náà? Kí ló ń wá ń bí báyìí? Mo bó ṣe park síwájú lẹ́mi tó ń blast music. Ó ń constitute nuisance. Ó dẹ̀ mọ̀ pé state níbí báyìí. Ṣé fẹ́ kọ́ pé meeting lé mi lórí mi? Kọ́ tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, kí lẹ̀ tún wá, kí ló ṣẹlẹ̀ gangan? Kémi fi ẹ́ lé àbí ẹ̀yin ọmọ Ádámọ̀ ẹ tún ti bẹ̀rẹ̀ o. Èmi tí mo ṣí ẹ lóore tí mo tún gbé ẹ wá sí bí báyìí. Èmi tí mo gbé ẹ wá bí mi dẹ̀ lè padà wá kí ọ̀rẹ́ mi pé òkè àfà báwo ló ṣe ń lọ o. Kò sí wàhálà kò sí wèrè máa lọ tèmi. Àmọ́ èmi kàn ní kí wá sọ fún ẹ torí mọ́tò ẹ̀ lèmi ṣe wá bí o bọ̀ ó ti ní kò sí wèrè máa lọ tèmi gbà yẹn. Wá ọ̀rẹ́ mi wá. Ìjọ, ṣó ti rí mọ́tò ni? Ọ̀gbẹ́ni wo èmi fẹ́ ṣe ẹ́ lóore ni o tẹ nọ́mbà ẹ̀ sí bíbá kájọ sọ̀rọ̀ àwòrán àwo ti yí ẹ̀ gbà nọ́mbà kí níjà rẹ̀ kó tẹ nọ́mbà sí bẹ́ẹ̀. Àfọ àmà ṣe mistake o. You're going to wrong number, don't tell me. About the wrong number, mo kú mọ́ bí family house wa rè. Má tún padà wá. Ilé ni ilé mi náà, ó dẹ̀ fẹ́ máa ṣe bí ọmọ òtè. Alpha, ṣé kò wá difficult fún ẹ láti locate mi bá? Ó wà very stressful láti get me that. Ó ṣàmọ̀ pé I'm not used to this type of environment. Fatai, jọ nítorí Ọlọ́run. Tó bá jẹ́ pé irọ́ ni pé wọ́n ti ta mọ́tò mi, jọ jẹ́ kí n mọ̀ kí n tẹ rí mọ́tò mi gbà. Inú mi á dùn. Ó máa mí pé wọn náà ti ṣoore fún mi padà ni ọmọ pé mi náà ti ṣàánú fún ẹ tẹ́lẹ̀ jọ. You are a smart guy. Ṣé nítorí mo sọ fún ẹ pé torí mọ́tò ni mo ṣe wá. Aláyé wọn ti ta mọ́tò ẹ. So why am I here?
Kí ló tó ṣe ní kí n wá? Why? You are a smart guy. Ọpọlọ ti pọ̀ jù. Sorry. Reason tí mo fi ní kó wá bí ni wípé a fẹ́ jẹ́ kó jẹ́ informant fún wa. Sorry o, ìwọ kọ́ ló máa ṣe gbogbo àwọn nǹkan tá a fẹ́ ṣe. Tí ẹ kàn ní wípé bóyá ibi iṣẹ́ ẹni o, kò bá jọ̀gá ẹ̀, kò bá jẹ́ aládùúgbò, kò bá jẹ́ chief, kò bá jẹ́ àwọn àfáàs. Sí, ìwọ kọ́ ló máa ṣiṣẹ́ yẹn o. Wọ́n kàn fáwa ní gbogbo details wọn. Báwa ṣe máa wọ̀dọ̀ wọn, tá a ṣe máa kó nǹkan gidi jáde. Wọ́n kàn sọ gbogbo ẹ̀ fáwa. Ló bá tán, láyé ẹ̀ bá dà. Tàbá dẹ̀ ti ṣiṣẹ́ tán, percentage títí ẹ̀ ó ti wà lẹ́gbẹ̀ẹ́ kan. Ó máa dọ́wọ́ ẹ̀ pàṣẹ ni. Orí pé mo lọ fà. Fatai, ṣọlọ ìbúrúkú ni. Ìbọn ló máa pẹ́. Ayé ẹ̀ máa bàjẹ́ ni. Ayé ẹ̀ máa yẹ ni. Wàá kú ni, wọ́n máa yé ẹgbẹ́ ni. Ṣọlọ ìbúrúkú ni ẹ̀ ni. Àbí kò fẹ́ dà fún wa àtàwọn tẹyọ ṣiṣẹ́ òṣì kiri ni. Ó ní kéèmí máa jẹ́ informant fẹ́yìn. What the fuck do you people think you are? Èmi èrò mi, ọmọ yẹ degree tí mo ní, ọmọ school tí mo lọ. Wọ́n ní kéèmí máa fi gbogbo kìíní ẹ̀ fi máa jẹ́ informant fẹ́yìn. Ṣọlọ ìbúrúkú ni ẹ̀ ni. Ṣọ láyé ẹ̀ mo sọ. Má ẹ bá mi sọ mọ́. Tó bá bá mi sọ pẹ́rẹ́ tẹ́ máa bàjẹ́ ni. Ṣé wọ́n èyí ni ẹ ni? Ó fẹ́ sọ mí ní ìdààmú ṣe dà ní, ó ipá yẹ̀ sí bàjẹ́ ni, ó wá fẹ́ káyé mi náà bàjẹ́ ni. Tó ẹni oṣù fẹ́ bá yé mi jẹ́ àbí? Kò ṣọ́ ara gidi kan jẹ́ kó yẹ pé ṣó yẹ bẹ́ẹ̀. Mo dẹ̀ ti sọ fún ẹ̀yẹn, mi ò fẹ́ rí ẹ mọ́, I don't even want to see you because it's highly preposterous. Àwọn fẹ́ bá a máa gbọ́ pé èmi kí mo ń ṣe informant fún yín. Mo dẹ̀ ti sọ, má ever pè mí mọ́, I don't want to see you. Tí bá tún rí ẹ, tó bá pè mí, ọlọ́pàá straight ni. Ìyẹn olórí burúkú wọ̀nyí, bó ṣe rí criminal òṣìkè máa jẹ́ informant rẹ̀. Just go and do whatever you want to do. Àwọn olórí burúkú. No, ẹ filẹ̀. Ẹ jẹ́ kó máa lọ. Ẹni tó bínú lọ, àmọ́ rútú tó lè pa. Ọba máa dá wàhálà sí wàhálà gbàdá. Kó má kó tí àìmọ̀ ṣe sí wa. Babe, kí ló ṣẹlẹ̀? Babe. Ó lè imagine gbogbo ọ̀rọ̀ òṣì tí yẹn bá mi sọ. Ọ̀rọ̀ burúkú tó ń bá mi sọ pé kí n máa ṣe informant fún wọn àtàwọn òwe táwọn jọ ṣiṣẹ́. Pé kí n sọ fún gbogbo àwọn olówó tó wà láyìíká mi so that wọ́n máa lọ máa jalè. Wọ́n máa lọ jí wọn ní nǹkan. Àwọn máa pín percentage. Can you imagine that nonsense? Èmi adúrú mi kí n máa bá a ṣe rubbish bẹ́ẹ̀. Irú ọ̀rọ̀ wo lélẹ̀ báyìí torí Ọlọ́run? Irú ọ̀rọ̀ wo lélẹ̀ yé? Bó baby, o ní o help bọ̀bọ̀ yìí níjọ́ táwọn kan lè. Yes. Ó wọnú mọ́tò ẹ̀. Òun náà ló dé tún help ẹ láti gba àwọn dọ́kúmẹ́ǹtì ẹ lọ́wọ́ àwọn tó jí mọ́tò ẹ̀. Exactly. Òun ló tún wá gbé ẹ wálé lálejò yẹn. Bí mo tẹ̀ ṣe ń rí gbogbo èyí, ó dàpọ̀ jọ ń ṣiṣẹ́ papọ̀ ni. Because I don't understand bí ọ̀ṣẹ́ mi máa gbà yẹn tó tún máa ṣe yàn. I don't understand. But why do one treat ẹ báyìí? I really do not understand. I don't. Ṣòtì, ìjọ ọ̀tá rẹ̀ ló ń pè mí. I don't know. Kí ló tún fẹ́? Ọmọ kan, gbé, jẹ́ ká gbọ́ tó fẹ́ sọ. Kí n gbé. Gbé. Ó dà, ìṣubú. Hello? Orí àwọn tó ní ẹ ló burú. Kò ní dá fún ẹ, wàá ṣòfò ni. Yes? Who are you? Who are you? Ìgbésí ayé ẹ ló máa jóná dànù. O ò ní kúre, wo, o máa ṣòfò ní gbogbo ìgbésí ayé ẹ ló máa rún dànù. Ọmọ ìrankíran òṣì. Can you imagine? Ó tún threaten mi. Kí ló ṣẹlẹ̀? Kí ló sọ? I don't understand. Ó sọ pé kàrí ara àwọn nǹkan máa jóná. Can you imagine? I don't like it. Mi mọ bọ̀bọ̀ ìrìn náà. I don't understand. Tọ́lọ́ tún message mi. Kí ni gan-an? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Jẹ́ wo. Kí ló ṣẹlẹ̀? Abẹ́rẹ́. Òun náà ni ó ṣàmọ́ bíbí. Mo mọ̀ tí bá ti wá dá mo rí kọ́dù ojú ẹ̀ mọ ojú ẹ̀ lélẹ́ abẹ́. Bíbí. Fùtìrìsì tí kọ́ tí mo sọ ni ẹ̀ wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni because ọ̀tọ̀ làwọn tó record báwo ló ṣe dọ́wọ́ Fatai tí Fatai fi ń lo against me torí Ọlọ́run kí n gbogbo ilé báyìí. Bíbí. Kí ni yóò gbọdọ̀ lórí social media? Ẹ̀mí ta.
ìwọ náà yé pa ìwọ ní sùúrù jẹ́ kí la máa ṣe. Kò máa ní dákọ́ sábẹ́ sórí gbà. Kọ́ba máa ta wàhálà sí wàhálà gbàdá. Kọ́ba kò tí àìmọ̀ ṣe sí i. Ó fi filẹ̀ fún ẹjẹ́ àmà lọ. Lẹ́gbẹ̀ẹ́ olóògbé yìí. Kí ni ta ni? Gbogbo ìpínlẹ̀ abiyamọ. Ìwọ owó bẹ̀rẹ̀ Káyọ̀dé rẹ̀, ìwọ owó wọn ní social media. Ayé wọn ti bàjẹ́, kárí àwọn ti bàjẹ́. Ẹ wá, ẹ jẹ́ ká ṣe sùúrù. Ṣé mọ̀ wípé tó bá gbàríwó tí gbogbo wa ń pa yìí, ó lè lọ gbógun jẹ, ó lè para ẹ̀. Ilé ìsọ yìí, jẹ́ ká lọ sí owó ká lọ ṣàlàyé. Gbogbo nǹkan tó wà ń ta yìí, wọ́n lè wá mọ̀ sí. Ó dàbí wípé ó fẹ́ bá wa lọ síbi tá a lọ yìí. Ká lọ lé ká máa lọ béèrè. Ẹ̀wẹ̀ jẹ́ àlọ́ jàre. What? Oh my goodness! Jesus Christ. Báwo ni Káyọ̀dé ṣe careless kò léwu yìí náà? Kí ni ẹ? Káyọ̀dé ni nude Káyọ̀dé ló ń circulate lórí internet báyìí. What? Báwo ni Káyọ̀dé ṣe ṣe rẹ̀ nílé? Kí ni Káyọ̀dé bàbá mi lè? This guy thinks he's smart. He thinks he's smart. Káyọ̀dé, mo wo fíìmù kan, fíìmù dùn. Mo wá rò lọ́kàn mi pé bóò ni fíìmù ó ti dùn tó yìí láti bẹ̀rẹ̀ dópin tí ò sì ní àbàwọ́n kankan. Kò sí bó ti wo fíìmù tínú rẹ̀ ò ní dùn. Tí ọmọ dájú fíìmù ọ̀hún mi ìmọ̀ bóyá ò ti wò. Pọ́nrán kéè ní táìtù fíìmù. Ó pọ́pùlà. Tó o bá rí pọ́nrán kéè yìí, ó wú kẹ́kẹ́kẹ́ ni, ó tún wá ní ṣan. Bí mo ti ń wò báyìí, fíìmù yìí láti caption tí wọ́n ń kọ orúkọ báyìí, òun ni fíìmù ti ń dùn. Tí mo ti ń wo caption, kéèyàn mọ̀ wo caption kó lè ti mọ́ rẹ́rìn. Fíìmù wo rèé? Nínú fíìmù òní ó wá interest mi bí nǹkan mi. Wọ́n abẹ́ kí ọ̀ ó tó kí pọ́nrẹ̀ tó kí ni. Ó ti wo fíìmù. Bóò ló ti ṣẹlẹ̀? Ṣé pọ́nrán rẹ fi wá wà ní gbogbo social media? I don't understand, but I'll get to the root of it. You are the root of your problem. You don't need to get to any root again. Ìwọ ni ṣòro ayé rẹ̀, ó rí kórè rẹ̀ burú. Ayé rẹ̀ dẹ̀ bàjẹ́ títí bó o ṣe rí. Wọ́n sì ń ta abẹ́ rẹ̀. Ṣé o mọ̀ kó ti délẹ̀? Wọ́n bá fẹ́ gba bẹ́ẹ̀ kéè, 5 naira náà tó ń gba bẹ́ẹ̀. Wọ́n bá fẹ́ gba méjì, òun kì í fídíò ọ̀hún pọ̀. Ẹni bá fẹ́ gba méjì 200, tó bá fẹ́ gbẹ̀yọ̀ kan 5 naira. Wọ́n ti ń gba bẹ́ẹ̀ rẹ̀ kiri. Àwọn kọ́sítọ́mà tí mo ní, wọ́n sẹ́ndì abẹ́rẹ́ sí mi ní WhatsApp, wọ́n tún sẹ́ndì ẹ̀ sí WhatsApp gúrùpù ti kọ́ńpìlì tí wọ́n rí káàkiri. Ó sì fẹ́ kó jẹ́ wípé kàríà mi tí mo ti bíùdì látọjọ́ tó ti pẹ́, ó fẹ́ bàjẹ́. Kàríà tiẹ̀ tó ti ń gbóná lọ báyìí pẹ̀lú gbogbo abẹ́rẹ́ tí wọ́n ń lọ káàkiri ìwọ Káyọ̀dé, ó sì fẹ́ fi bà tèmi jẹ́. Ọlọ́run ò ní gbà fún ọ. Ọlọ́run ò ní gbà fún ọ. Bá mú fóun, bá mú. Ó yá gbé síbẹ̀ ẹyọ bá ó ní gbogbo àwọn ọmọ náà ní lọ́wọ́ wo tó o fẹ́ gbóná sáré ìrẹ́ ò fẹ́ pín mo ní ọ̀wọ́ bí o bá rò tiẹ̀ ó bàjẹ́ o ti orí. Ìwọ náà rí pọ́nrán rẹ̀ ó bọ̀ lẹ́rù orí pọ́nrán rẹ̀ ó káwọ́ lórí ọmọ wèrè.
o ò ní báyé mi jẹ́ ilé àwọn bàbá ńlá tí bàbá rẹ ló ti lọ bà wọ́n jẹ́ ó ní kò sí gbogbo àwọn tí ò ní lọ́wọ́ àbẹ́ èèyàn kan wà ní ọ́fíìsì tí ò ní lọ́wọ́. kò sí ẹni tí ò ní even mọ́mì mi gan ni. ìyá ẹ̀ ìyá ẹ̀ ní pọ́nrán ẹ̀ pọ́nrán kéè ìyá rẹ̀ ní pọ́nrán kéè lọ́wọ́ látòní lọ Tinúkẹ́ mo gbọ́ mo fẹ́ kó o jáde báyìí kó o lọ ká ìkú ẹ̀ letter of dismissal. We are dismissing him from this company. Letter of dismissal for Pọ́nrán K. Do you get it? Yes, sir. Ó gbọ́dọ̀ ní tá a fi dá dúró wípé nítorí pọ́nrán rẹ̀ kò fẹ́ fi báyé wa jẹ́ ni. Go and prepare that letter now. Mo fẹ́ rí letter báyìí. Sá ìjọ sá ìjọ ìṣàlù ìjọ torí Ọlọ́run mẹ́ẹ̀ká yé mi tún bàjẹ́ tó ti bàjẹ́ má tún bàjẹ́ sí. Tó o lè gbà ká fírèmù pọ́nrán rẹ̀ ká gbé sí reception ọ́fíìsì wa. Ohun tó lè jẹ́ kó o dúró nù. Odun rẹ̀ wà ń bẹ̀ o. Ẹjọ́ sá. Kódà wọn lọ. Mi ò ní fẹ́ lọ sá ẹjọ́. Mo ní òkú ònú ọ́fíìsì mi. Àbọ̀lẹ̀ tọ́jọ́ wọ́n pọ̀ lórí ẹ̀ báyé mi bẹ́ẹ̀. Wàhálà ti wà. Wọ́n ti spend abẹ́ mi, wọ́n ti spend abẹ́ mi o. Gbogbo yóò ti rí. Wọ́n ti rí ládùúgbò, wọ́n ti rí níbi iṣẹ́. Ọ̀gá mi ti sack mi. Yé wàhálà ti wà, yé mi ti bàjẹ́. Bàbá mi dójú aláyẹ. Ó máa yẹ. Wọ́n sọ̀rọ̀ mi, ṣàánú mi bíbí. Gbogbo yóò ti rí. Bíbí. Káyọ̀dé stop. Má worry wọn ní spread abẹ́ lágbára Ọlọ́run. Yóò pọ̀ jẹ́. Jésù Kristi Olúwa wa. Ṣàmìyàn bórin lẹ̀ dáadáa. Jésù Olúwa wa. Àmín. Àánú tó burú jù láyé yìí, òun ni kí ènìyàn ṣí ẹsẹ̀ gbé. Mo lóhun tó burú jù gẹ́gẹ́ bí ọ̀dọ́, òun ni kí èèyàn ṣìyàn. Gbogbo ẹ̀yin tẹ́ gbéra yín wá sí orí òkè yìí, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ pẹ̀lú, ẹ ò ní ṣìyàn. Mo ní lórúkọ Jésù, ẹ ò ní ṣí ẹsẹ̀ gbé. Sista Rebecca, ṣó dá yín lójú wípé Brọ̀dá Délé lọkọ yín? Ó jẹ́ wò dáadáa. Bẹ́ẹ̀ni, ẹni tí mo fẹ́ fẹ́ ni. Dé Brọ̀dá Délé, ṣé ẹ mọ̀ dájú wípé ìyàwó yín ni Sista Rebecca? Bẹ́ẹ̀ni sà, ẹni tó kàn ní gbogbo. Yes sir, brother mi, ṣó dá yín lójú wípé ẹni tẹ́ ẹ fẹ́ fẹ́ rèé? Bẹ́ẹ̀ni sà, ẹni tó kàn ní gbogbo sà. Bí wọ́n ti mọ̀ sọ mi. Kì í ṣe pé ẹnì kọ̀ọ̀kan fi wọ́n kọ yín lọ́rùn. Sista mi, ṣé ẹ ti wà confused nínú ọkàn yín wípé ọkọ yín rèé? Bẹ́ẹ̀ni sà, ẹni tó wù mí láti fi ṣáájú orí mi. Ó dà tó bá jẹ́ bẹ́ẹ̀, ẹ jẹ́ ká di ara wa lọ́wọ́ mú. Ẹ di ara yín lọ́wọ́ mú. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì mú ọkọ wá inú ẹ gbàdúrà dáadáa o. Wà wá pariwo Ọlọ́run àwọn bàbá wa o. Láyé tí mo wá yìí, láyé tí mo wà yìí, mi ò ní ṣí ẹsẹ̀ gbé. Má jẹ́ káwọn ọmọ mi ó ṣẹ̀ṣẹ̀ gbé. Wọ́n ò ní ṣì mí yàn. Ó yá pariwo àdúrà. Lórúkọ Jésù ìbàlá láyé tí mo wà mi ò ní ṣe yọ wọn ò ní ṣe mí yọ mi ò ní ṣe yọ. Ohun tí ẹ̀mí Ọlọ́run ń bá mi sọ òun ni pé ọmọ yín ó wà nínú àhámọ́. Yes ma, ohun tó lè mú ìyanjú wá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí òun ni kẹ́ ẹ tètè gbìyànjú ẹ pé ọmọ yín ká mọ irú àhámọ́ tó wà nínú ẹ̀. Ìyẹn ló máa tètè jẹ́ kí àdúrà wa gbà. A máa mọ ibi tá a fẹ́ dojú àdúrà kọ gangan. Bọ́lọ́run ti ń bẹ ogun yóò ní borí ọmọ yín. Àmín, àmín Jésù. Nítorí pé ẹ ti mọ̀nà orí òkè yìí, ìyanu á ṣẹlẹ̀ láyé yín. Àmín Jésù. Ẹ ní rógun ẹkún. Àmín Jésù, Ọlọ́run ṣàánú mi. Má jẹ́ kógun ayé borí ọmọ mi. Má jẹ́ kó ọmọ mi bọ́, Ọlọ́run gbà mí, ṣàánú mi lórí ọmọ yìí. Ọlọ́run ṣàánú mi o. Àdúrà yín gbà. Ìgbésẹ̀ ní kẹ́ tètè gbé. Mo ń bọ̀, mo fẹ́ yọjú sí bírọ́dà tó wà lọ́ọ̀kan yẹn. Ó dá alàgbà. Àdúrà wa gbà o. Alàgbà ẹ ṣeun. Ẹ ṣé mo dúpẹ́ sà. Ẹ ṣé o. Níbo lọmọ yìí wà? Níbo ló wà? Níbo ló wà? Ọlọ́run má jẹ́ kó ọmọ mi bọ́, Ọlọ́run orí òkè yìí gbà mí, ṣàánú mi dákun.
Show me, show me. Ọ̀gá, ara ayé tí mo jẹ, ó yẹ kí n wá sọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní báyìí. Ọ̀tọ̀ ni iye tí wọ́n send sí email mi pé mo jẹ. Kí ló ṣẹlẹ̀? Ṣé wípé owó tó jẹ company ó pọ̀ gan ju iye tí wọ́n send sí ọ lọ? Rárá o, kò rí bẹ́ẹ̀ o. Iye tí wọ́n send sí email mi ó ju iye owó tí mo jẹ lọ ni o. Ọ̀gá, lọ́dọ̀ tèmi 300 cartons ni mo order fún. Sir, to my surprise 700 cartons ló kó wá fún mi. Ibo ni kí n kó 400 cartons tó kù lọ? Àwọn customers mi ò tó yẹn. Túnjí, ṣé bẹ́ẹ̀ lórí? Bẹ́ẹ̀ ni sà. Bí mo ṣe rí inú mi dùn, ìpè máa lè bá mi yanjú gbogbo ọ̀rọ̀ yìí. Ayọ̀ yín ò ní dé bàjẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yìí. Ìyàwó rẹ̀ ńkọ́? Ó wà bẹ́ẹ̀, ó wà bẹ́ẹ̀. Ó dájú sí mi lọ́rùn. Ẹ wo, ṣe rí complain méjèèjì. Ẹ bá mi lọ síta báyìí. Ẹ wà lọ wọlé láti other building. Ẹ lọ rí Mary. Bẹ́ẹ̀ bá rí Mary, ẹ explain fún. Ṣẹ́gbọ́n yóò yọ̀ tó wà bẹ́ẹ̀. Ẹ ṣé o, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé o, thank you. Ẹ ṣé gan sà. Báńkì. Ẹ kú ìfẹ́ náà o. Ẹ kú ìfẹ́. Túnjí, what is the problem? Ọ̀gá, Sherry, ọ̀rọ̀ ò ṣe máa sọ lójú àwọn customers yẹn. Àwọn customers wa méjèèjì tó ṣẹ̀ jáde yẹn, complain wọn, fault Káyọ̀dé ni o. Bẹ́ẹ̀ni, mo ti notice pé Káyọ̀dé kò think straight lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mọ́. Sherry, nípa overdebt tó fún customer wa yìí, fault Káyọ̀dé ni. In fact, supply tó tún pọ̀ jù, fault Káyọ̀dé náà ni. Mary tẹ̀dẹ̀ ní kó kó ẹjọ́ lọ báyìí. Láàárọ̀ ẹ̀ ló ṣì ń complain pé Káyọ̀dé ò concentrate mọ́, ó dẹ̀ ń affect output ẹ̀. Mi mọ nǹkan tí mo lè sọ sí sà. Lọ́la ní sùúrù rẹ̀. Ṣé orí òṣùwọ̀n díẹ̀díẹ̀ ló mọ́ ń kún tó fi ń dé limit? Bóṣùwọ̀n bá sì ti kún dé limit, kí ló kù? Yóò mọ̀ ṣẹ̀ dànù. Ó lọ́lá ẹni tó ń jẹ, ẹni ó sì tóbi lọ́wọ́ mi. Ọ̀dà, ẹ ṣàmọ̀ wò tí bí kú ló lóko bí tàkùtẹ̀ ni ọ̀rọ̀ náà ò yé wa. Ẹnìkan ò jọ fi bí ilé ẹnu àwa àti ẹni. Bá ń tẹ̀lé wọn lọ, kó lọ bá wọn lọ́dọ̀ Mary, kó fọpọlọ ọkùnrin tiẹ̀ kó fi yanjú ẹ̀ dáadáa. Ṣé Káyọ̀dé wà lọ́fíìsì? Ní kó yọjú sí mi. Yóò yọjú sí mi. Ọ̀dà. Ó dín 400 cartons ó sì kó lé sí 300. Táwọn kan sì wà ń bì kan tí wọn ò tí ì rọ́jà tí wọ́n gbà. Káyọ̀dé. Ọ̀dà. Káyọ̀dé mọ̀, kí ló dé tó ń ṣe báyìí? Mo bí sínú ọ̀bá ti dùn nínú tèmi náà lè dùn. Mo ò láìkí bí mo dẹ̀ ṣe rí. Babe, I can't pretend. Nǹkan ṣe mí, mi ò wá okay. I'm not okay. As in, anytime tí n bá rántí, in fact, mi ò kí n lè gbàgbé, mi ò kí n lè sùn. Ó máa wà lórí mi pé ìhòòhò mi wà lọ́wọ́ àwọn kan. And wọ́n lè decide láti post ẹ̀ àbí láti link ẹ̀ lọ́jọ́ kan. Má sọ̀rọ̀ bẹ́ẹ̀, sórí àdúrà tó máa gbà ni pé kó ló má jẹ́ kán ronú débi pọ́n máa post ẹ̀ sí online. Wọ́n gbogbo threats back and forth ó ti sún mi. I'm tired. It's okay, come on. I just want to. Me. Yes, ma. Ìwọ kọ́ mo lóyún. Bẹ́ẹ̀ni wá. Yóò dákú o. Àmì ma. Ọjọ́ mẹ́ta. Yes, ma. Wọ́n mi rẹ̀ ń kọ́. Ó wà ma. Pẹpẹ yóò yọ mí o. Yes. Pẹ̀lẹ́. Yes, ma. Mami, sọ fún mi pé ẹ̀ ń bọ̀. I came to surprise you. Is anything wrong with that? No.
Welcome. I am. Yes, You're sir. wonderful. Tell Osim. Erama, mommy, me you expect pain, but now that you are here, kill a mo. Must say worry, I just can't go for you. Step down. I'll be right back. Kayode, what is wrong with you? Like, what are you going through? Mami, tí dáhùn ìbéèrè tí mo bí kí lẹ wá ṣe gangan because this is unusual. Yes, I know. Just as I told you, I came to surprise you. Is anything wrong with that? Káyọ̀dé, lóòótọ́ ni pásítọ̀ sọ fún mi pé ọmọ mi ń bẹ́nu àhámọ́. Àmọ́ kò sí gbogbo orú àhámọ́ tó wù kó wà. Kò sí gbogbo ọ̀hún ó ti le tó Ọlọ́run mi ọba ń ṣe. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run ọba ń ṣẹ́gun yìí. Kí ló ṣẹlẹ̀ gangan? Kò yé ọ bíi ti bó o. Dákun èyí tí bẹ́nu lé yìí kọ́. Èyí tí bẹ́nu lé yìí kọ́. Ṣé wọn ò sọ fún ọ lọ́jọ́ tí mo rí i lọ́dọ̀ rẹ? Bí mo ti rí mo ní ọkàn mi ń sọ fún mi pé ọmọ yóò lè jáya rẹ lọ́ọ̀dẹ̀ rẹ Káyọ̀dé ọmọ bẹ̀bẹ̀ yóò yìí. Mo lóò lè fẹ́ ọ ti gbẹ̀yìn mi ọgbọ́n ọmọ yìí sínú ilé. Káyọ̀dé mo wí ilé ẹ̀kọ́ sí. Irú wọn àhámọ́ tó wù kọ́ wa Ọlọ́run mi ọba ń ṣẹ́gun. Bẹ́ẹ̀ ni èmi gbogbo òwò tí mo ṣe láyé mi lórí ọmọ ni wọ́n jẹ. Mọ́mí kí ló ṣẹlẹ̀ náà? Kí ló dé gangan? Kí ló máa ń ṣe ẹ̀yin Yorùbá mothers yìí? Ó dàbí pé gbogbo yín wà ní same WhatsApp group tẹ́ máa ti ń sọ̀rọ̀. You people like to choose for your children, especially your sons. Ẹni tí ò bá ti wá láti inú ọkàn yín pé ọmọ yín fẹ́ báyìí, wàhálà dé. Tó bá pupa jù, ẹ máa lé mèrè ni. Tó bá dúdú jù, ẹ máa ló jàjẹ́. Kí ló ṣẹlẹ̀ gangan? Mọ́mí, Ele, I love her. And that's the person I want. Ṣẹ́gbọ́, ẹ má worry, I'm a grown man. I will sort everything out. Sọ fẹ́ gbọ́, sáré gbogbo bẹ́ẹ̀ pẹ́pẹ́pẹ́ tó ń sọ, àpò ara rẹ ló ń sọ sí o. Ìní sùn lé rẹ lónìí, èmi ń lọ lé mi. Àmọ́ kí n tó kú òǹbí lónìí, àdúrà wákàtí 2 lèmi rẹ̀ ó gbà. What? Bẹ́ẹ̀ ni, wákàtí 2 tí ó tún lé pàápàá. Bẹ́ẹ̀ ni. Mọ́mí ẹ wo ti rẹ̀ mí o, ó ti rẹ̀ mí. Ọlọ́run mi o, ọba tó pọ̀ nípa àti agbára. Dákun ṣàánú mi, mọ́ jẹ́ n ṣòwò sọ́ọ̀tì. Lórí ọmọ yẹn Ẹlẹ́dàá mi ṣàánú mi. Gbogbo àhámọ́ kò tí àìmọ̀ ṣe sí wa. Koma koti àìmọ̀ ṣe sí wa. Kọba má dábàlà sí wa lágbàdá. Ìyá Bùnmi, ẹ kọ́ ẹ̀ ṣe wà pa. Káyọ̀dé, ẹ jọ̀ọ́ ẹ dúró, ẹ wá. Mo ní má bínú ọ́fíìsì. Okay. Ẹ gbà, wọ́n fi kíní ìran mi sí yín. Ẹni yẹn kò bá mi ń tà. Ó wá ní kí bóun mú fún yín torí pé mi ò ṣiṣẹ́ lọ́wọ́ ń ta mí báyìí. Ẹ gbà, ẹ̀yin lẹ́ni ìgbà. Ẹ bá mi kí sísá o. A máa gbọ́. Ẹ ṣé gan. Yes, sir. Bùdá Káyọ̀dé, kí ló ṣẹlẹ̀? Ayọ̀ ni. Kọba má dábàlà sí wa lágbàdá. Nígbà tí pátì pín tẹ́mi ò gbé. Nígbà tí pátì pín tẹ́mi ò gbé. Yẹ́ tirẹ̀ títí tán. Bí pínlẹ̀ bá ti bàjẹ́, kí lọ́lọ́dọ̀dọ̀ yóò ṣe tí ìrètí ti tán. Kọba má dá wàhálà sí wàhálà gbàdá. Fúnkẹ́, kí ló ṣẹlẹ̀? Níbo ló dà? Where are you going to? Níbo ni ó dà? Níbo ni mo ní lọ? Sọ fún mi náà. Níbo ni mo ní lọ? Mo mọ̀ pé mi ò gbọ́n tẹ́lẹ̀, mo ò ní làákàyè, mo ò lọ́pọlọ. Bó báyìí sìn tí mo ti wá gbọ́n, tọ́pọlọ mi ti padà. Kò yẹ kí n dúró síbi tí wọ́n ti rò pé mi ò lọ́pọlọ, kò yẹ kí n dúró síbẹ̀. Kò yé mi nǹkan tó ń sọ o. Wọ́n àti Tálẹ́ jọ jà, Tálẹ́ sọ pé ò lọ́pọlọ. How?
John, to me alone. To buy pay o coffee, throw tantrums, drama and all that. I'm not in the mood for it. I'm not in the mood for it. Tí wọ́n gan bá rí kan tó ṣẹlẹ̀ yìí, ó ní máa bá mi. Kí ni? Ìwọ àti Taiwo ń ṣe drama. Ta ló bẹ ṣe drama? Ṣó o rò pé mi ò gbọ́ gbogbo nǹkan tí wà tí mo ṣe yóò sọ lánàá. Tí mọ́mí ẹ̀ sọ fún ẹ pé kí lèmi ń ṣe nulẹ̀ pé kí ni wọ́n fẹ́ fẹ́ mi ṣe. Ṣé o kú gbogbo ẹ̀kọ́ ni mo gbọ́ ni? Ṣùkẹ́ ọ̀gá gbogbo nǹkan tó ń sọ bẹ́ẹ̀ o bá mi sọ wọ́n bá mi fà ń sìn. Tó bá ti gbọ́ nǹkan tó ń sọ, didn't I tell her? I told her that ìwọ ni mo fẹ́. She has her own life to live. I'm a grown man. Wọ́n lè máa pàṣẹ fún mi nínú ilé mi. I told her that you're the one I want. Ifá kí tiẹ̀ ní gan. Kí ni? Àwọn èèyàn ṣe tiwọn, ìwọ náà ṣe tó. Okay, this is it. Kí ni? Gbogbo ẹ kú pa mí. Ẹ pa mí. Kí ló ṣẹlẹ̀? Kí ni gan? Don't understand. Àwọn èèyàn ṣe tiwọn, ìwọ ṣe tiẹ̀, mọ́mí ṣe tiwọn. Kí ni? Kí ló ṣẹlẹ̀? Tí wọ́n náà rí nǹkan tó gbé fún mi ta nìyẹn lórí pé kájọ máa jalè tí mo ní ìrò ṣe ọ̀fẹ́ ìfàyè mi jẹ́. Ṣáṣe máa wá bóyá wọn ti sẹ́ǹdẹ̀ kiri àmọ́ báyìí. Mo dárò. Kí ló ṣẹlẹ̀? Mo dárò. Ó máa kọ́ tí àìmọ̀ ṣe sí wa. Kò bá má dábàá sí wa lágbàdá. Ìgbà tí pàtí pín. Fatai, kí lẹ fẹ́ gbà gangan nínú kẹ́ báyé mi jẹ́? Kí lẹ fẹ́ gbà? See me, I'm a young guy, very diligent. I still have a lot of things to do. I have a future ahead of me. I still want to do a lot of things. I have a long way to go. Just to be alone, báyé mi jẹ́. Tẹ́ bá spread the news yìí. Why my bàjẹ́? Please, I beg you. Just ṣàánú mi. Má ṣe báyìí fún mi. Àlàyé, kí ni gbogbo nonsense yìí? Ṣé mo sọ fún mi pé o ti ready ló ṣe pè mí wá síbi? Kí ni gbogbo rubbish yìí náà? Ó dàbí ẹni pé o ti ready àbí? O ti ready. Ṣé ayé ẹ tó fẹ́ jẹ́ kó bàjẹ́ yẹn? Èmi gangan tí tó ń wò wájú ẹ yìí. Mo ti ready láti bà ayé ẹ jẹ́. Sórí tí màá fi wọnú mọ́tò ń bí ìsìn màá spread ẹ̀ káàkiri. Everybody màá wo oríṣiríṣi ìsìn. Kí ló gbọ́ wẹ̀rẹ̀ náà? Èwo lórí burúkú gan ọ̀dẹ̀ sọ pé kí ló dé? Okay, so wait, we have a deal. We have a deal. Ìbò gan ti pọ̀ jù. We have a deal àbí kí ló ń sọ? O ti ready àbí? Dá mi lóhùn náà, o ti ready. Yes. O ṣe ń sọ̀rọ̀ ni. Mo ló forúkọ sí tẹ́lẹ̀ tó lọ ń jẹ́ nonsense. Okay. Báwo ló ṣe máa jẹ́ yẹn? Ibo ni first operation wa? Ṣé mo sọ pé o ti ready sí? Kí ló tún ronú sí? Bọ̀bọ̀ yìí, má mú ní bí mi o. Ọ̀dọ̀ ọ̀gá mi, a lè bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ọ̀gá mi, ẹ lè gbé mọ́tò wọn. Ọ̀dọ̀ ọ̀gá mi. Ọmọ, ìyẹn náà máa make sense. Ọ̀gá ẹ ló tún fẹ́ ká bẹ̀rẹ̀, ó máa make sense. Mo pọ̀ ọ̀gá ẹ máa ní iṣu lọ́wọ́. Kò sí wàhálà. Ó kàn mọ́kàn tó wàá ṣe fèmí ni pé gbogbo informations ọ̀gá ẹ ó ti yí ẹ̀. Bá a ṣe máa rọ́ ọ̀gá ẹ, ibi tá a máa dúró sí, bá a ṣe máa ṣe gbogbo ẹ̀wọ̀ kan send ẹ̀ sí mi ní WhatsApp. Wá gbọ́ o. Má lọ fi pé mo lè ra smart wa o. Àwa tó ń wò yìí, àgbọ̀nnú, àgbọ̀n lẹ́yìn, àgbọ̀n ta, àgbọ̀n ní gbogbo nǹkan. Kò sí nǹkan tá a fi gbọ́n. Sórí tó bá fi pé òkè bó ṣe wà yìí o mọ ọlọ́pàá o lè lọ kọ́ ọlọ́pàá sí wa pé òkè ó yá o àwọn kan ń ṣe bákan sí ẹ o ẹ wá mú wọn o gbogbo scope yẹn là á mọ̀ o ní àrùn day street ọjọ́ ti pẹ́ o ojú mi dáadáa àṣàfetì lórúkọ mi o nǹkan tèmi bá ti dé yín mọ́ mo dé yín mọ́ ni ó ti yẹ ẹsẹ́ ní gbogbo. Fatai, mo ti gbọ́ ẹ, I'll do that, right? But John torí Ọlọ́run after ẹ lè John torí Ọlọ́run gbogbo footage news ni bá mi send ẹ kẹ́dẹ̀ delete ẹ ní everywhere tẹ bá ti fi sí John torí Ọlọ́run. Let it just be this and let's get done with this, please. Kò sí wàhálà wọ́n máa worry sórí after this operation tàbá ti parí gbogbo operation wa gbogbo footage yẹn a máa send ẹ sí ẹ fọkànbalẹ̀ kò sí ọ̀gbẹ́ni ó ti yẹ bọ̀ má lọ fi pé ó já o tó bá lọ já wa gan jájú ó ń worry àwa o
bá dẹ̀ lọ feel pé you fit do anyhow sórí a máa spread ẹ̀ káàkiri báyìí ọ̀gbẹ́ni wàá wò kú wò wàá wo nǹkan tó gbé dání. nígbà tí pàtí pín tí mi ò gbé. Fuck! Ma ti ṣàgbákò báyìí nítorí Ọlọ́run. How did I even get here? How did we get here? Ọ̀gá, 142 cartons ló supply fún mi. Bẹ́ẹ̀ 213 ni mo order. Látìgbà tí mo ti ń pè wọ́n tí mo dẹ̀ ń send mail sí company yìí. Wọ́n kọjá mi wá. Èdè mo báwọn customer yìí wọ́n máa pressurize èèyàn ni. Èèyàn tí mo mú wá náà lélẹ̀ ńsìn. Wọ́n supply ọjà fún wọn. Bẹ́ẹ̀ ni ọ̀gá, 200 cartons ni mo order. Mi ò dẹ̀ tí rí kankan gbà nínú ẹ̀. Nílò ni màmá pé wọ́n máa sọ fún mi pé kí n ní sùúrù. Ó ti sú mi. Ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín. Kò ní bàjẹ́ fún yín ayé yín ò ní pín in jù. Ẹ wò ó ṣe rí sùúrù tó ní kẹ́ ẹ ní olè nínú òun ní kẹ́ ẹ ní nítorí ìfẹ́ lẹ́nu tẹ́ ẹ fi ń bá wa rajà bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ wa ẹ̀ ní wo kókó mọ́ wa ó tẹ́ ẹ sì rí lára wa ọlọ́run òdìdí ó bàjẹ́. Ẹ ṣeun ọlọ́run mọ̀ bùsà kò yé lọ. Àṣírí kan tó táwọn olè sọ fún yín mo fẹ́ sọ yìí 10 million lè ní fún ara mi kọ́dà 4 million ni wọ́n kó fún mi. Bẹ́ẹ̀ni 6 million tó kù àti ń pè wọ́n àwọn náà jẹ́ ká mọ̀ pé níbi tí wọ́n ti ń ṣe lọ́hùn nǹkan kan díẹ̀ kò jẹ́ ó ṣẹlẹ̀ tí wò ó sọ fún yín báyìí. Ṣé ẹ̀wọ̀n kí nìkan mò ń produce ẹ̀ àwa ń họ́dà ẹ̀ náà ni fún ẹ̀yin distributor náà láti pín síta ẹ̀ náà bí. Ó dàbí lójú pé láàárín ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ fún mi gbogbo ọjà tó kú òde wọ́n sì fún ọ ní gbogbo ọjà yìí ẹ mọ̀ bí. Ó dà kò sí wàhálà lẹ́yìn tèmi tẹ̀ fojú kàn iye inú mi dùn inú mi dẹ̀ ti yọ sí mi ẹ wá jọ ọ̀gá tó bá ṣe ń supply yín báyìí ẹ jọ ẹ tètè gbé tọ̀dọ̀ mi wá ẹ jọ torí Ọlọ́run. Glorious House àbí kí lorúkọ àti Precious International ẹ fọkàn yín. Ẹ ṣe gọ̀ọ̀sà Precious let's go. Ẹ ṣe gọ̀ọ̀sà Ọlọ́run á máa fún mi ṣe. Àmín ẹ pẹ̀lẹ́ ẹ ṣe ìgbọ̀n mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọ̀gá pressure on people pọ̀ wọ́n ní wàhálà wọn pọ̀ wọ́n wà very tricky ọ̀gá. Pressure yẹn gbọ́dọ̀ pọ̀ nítorí ìfẹ́ tí wọ́n ní sí wa náà ní gẹ́gẹ́ bí o ti mọ̀ sọ. Ẹ̀yin náà ẹ gbìyànjú láti mọ bẹ́ẹ̀ tí mo bá wọn sọ̀rọ̀ ṣé wọn kì í kọ́sítọ́mà àwọn ni wọ́n ráìtì jù gbogbo gbà. Káyọ̀dé ńkọ́ èmi àti ẹ̀jọ́ fẹ́ débì kan lọ sọ fún pé kó pèsè ara rẹ̀ lẹ̀ àlejò tí mo ní ti kúrò bí kémi àti ẹ̀ tètè jọ lọ́bẹ̀ ní kíákíá. Ẹ jẹ́ wá bá yín ṣe. Ládùúgbò yìí náà bí wọ́n bá ní mo lè padà wá kádùúgbò ìfẹ́ wa ara nǹkan wọ́n ní irọ́ ni o. Kí ló dé ọ̀gá? Ṣé bẹ̀rẹ̀? Ìbẹ̀rẹ̀ kákàsí mo sọ fún yẹn rere àmọ́ wọ́n sọ pé àwọn èèyàn pọ̀ lórí ẹ̀mí ìdẹ fẹ́ kó bọ́ wọ́n fẹ́ kẹ́ra. Èló ni wọ́n ń tà tí ó bọ̀ mímì lọ́wọ́ èló ló fẹ́ jẹ́ bí wọ́n bá fẹ́ gbowó lọ́wọ́ mi lé ní wọ́n rà. Ó mọyé ìgbà tí mo ti ń gbọ́rọ̀ àdúgbò yìí nígbà kan mo fojú di àdúgbò yìí wọn ò mọ̀ kó lè develop. Ọ̀gá you know I love property. I love to acquire property. Bẹ́ẹ̀ni ẹ̀yọ́. Ṣé mo ṣe ní kẹ́ wá síra ẹ̀ mo dẹ̀ mọ̀ pé nǹkan tẹ́ máa láìkì ni. Mo tiẹ̀ ti ń fẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ bó ti wà yìí. Bí mo ṣe ń wò yìí ó tóbi. Ó tóbi ó wọnú. Kì í ṣe ohun tí mo lè wò ó torí bẹ́ẹ̀ mi bá ra property mo máa ń wò ni. Ẹ máa ń wò. I used to demolish it màá wá tún kọ́ mo tún kọ́ láti bẹ̀. Bí mo ti ń wo nù wọ́n àmọ́ tán rì mọ́ bẹ́ẹ̀ kí lámọ̀ tí wọ́n fi pinlẹ̀ bẹ̀. Èyí tí mo rà ń kẹjà nǹkan. Àwọn oníṣà. Èyí tá a rà ń kọ̀ yìí nǹkan. Àwọn oníṣà. Ti bódìjà nǹkan. Mo máa ń wo ni. Eléyìí dà. Eléyìí dà. Ẹ ṣe gan sa. Dé gbogbo bí. Dé gbogbo ẹ̀ mo dẹ̀ mọ̀ pé ẹ máa fi rẹ́ǹtì ní ẹ̀yìn gbé bẹ̀. Àwọn ọmọ ẹ̀ wà ládùúgbò yìí. Àmọ́ ọ̀nì. Gánà! 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 Àmórí ẹ burú ni. Ó rò
rò pé máa dà mí láàmú ni olórí burúkú ṣe bọ́ lóògùn. Fẹ́mi, wọ́n lóògùn. Wọ́n ló lóògùn. Lóògùn. Bàǹtẹ́ tó wà ń di ẹ̀ ń kọ́, ó yà bọ̀. Kẹ́mi. Bọ́bọ̀ǹtẹ́ tó wà ń di ẹ̀. Ẹ̀wọ́n bọ́ mi sí ẹ̀wọ́n bọ́ pátá ni mo wọ̀ mọ́ pátá àti bọ́sà ẹ̀wọ́n bọ́ méjèèjì ẹ̀wọ́n méjèèjì wọ́n ló fẹ̀gbẹ́ yìí ìgboyà mo ní. Kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀dàjọ́. Wá wèrè kọ́kọ́rọ́ mọ́tò dà. Ó wà lọ́wọ́ Sẹ̀mí wọ́n pa ọ́ Sẹ̀mí wọ́n pa ọ́ fún ọ Sẹ̀mí wọ́n pa ọ́ fún ọ. Guys, move it. Ẹ bá gbórí sókè ní bá gbórí náà. Ẹjọ́ sá. Move it. Ẹ má yìnbọn wo ológun. Ẹ má yìnbọn wo ológun. Guys, move it. Wo ológun ẹ má yìnbọn. Wo ológun ẹ má yìnbọn. Ọlọ́run o. Ọlọ́run ayé mi kò ní ilé kò ní ilé kò ní ilé. Ọ̀gá wọn ti gbé mọ́tò lọ. Ọ̀gá mi ò ọ̀gá ìgbẹ̀lẹ̀ mi. Ìrìn àjò mi láyé ó dọ̀wọ́ rẹ̀ ó elétò wa. Ìrìn àjò mi láyé. Come in. Oh, baby. I'm fine. How was your day? I'm tired. Very tired. How are you? Sorry, darling. Kí ló ṣe mú òde? Kí ló dé tó ń ṣe báyìí? Shamo now. Like this whole stress. No, baby boy. I've told you. Mo ní kó jẹ́ ká gbé kíní kúrò lára. Come on. How long ló máa fi continue by? After all, ó sọ pé o ti bá sister sọ̀rọ̀. Ó dẹ̀ sọ fún ẹ pé àwọn máa bá ẹ wá nǹkan ṣe sí. At least wàá máa rí mọ́tò gbé lọ síbi iṣẹ́, move around. Tí tó fi máa rówó ra mọ́tò tó bí fìtì. Babe, you see, it's easier said than done. Me call it big cool now. It's not possible. And I can't buy any car. See here now, me call it right. I know, but hello. Yes, ma'am. Cheryl. So you can't drop nǹkan sẹ́nu gate for you. I didn't check it because it was sealed. But Success on the way. Oh, what's it now? This sounds like good news. What's there? Because if you got money, so more later. One only go jump on Friday. Okay, let's see what's in there. Success. Babe. Wait. What? Dollars. 1, 2, 3, 4. Babe. $500. Wow! Ayé máa bàjẹ́. Ó máa kú dànù ni wọ́n máa gbé ẹgbẹ́ ni. Fatai! Fatai ṣó ló ìbúkú ni ẹni kí ló dé ṣó fẹ́ pa mí ni? Kí gbogbo wèrè yìí náà? Imagine $30,000 ó fún mi ní $500 ṣé mo sọ fún ẹ pé mo need owó burúkú yìí ni? Owó olè tó jà ṣé bí kò lè free mi ni? Kí ni gbogbo ilé ìnáwó tó tún send $500 sí mi àbí wàhálà ọ̀gbọ̀gbọ̀ nílé kí ni gbogbo ilé kan? Kí ni? Kí ni? I'm sorry. What? I'm lost because I don't understand. $30,000, $500. Mo ń gbọ́ fàtà ìjọ kí ló ṣẹlẹ̀? 2 million. Ìwà àtàlẹ́jọ́ ṣe business. Babe. Kí ni sọ fún ẹ náà? Ó sọ pé Fatai ń blackmail mi, ó ń sọ fún mi kí n bá òun máa get àwọn èèyàn náà. That threatening dẹ̀ ti pọ̀ jù. The threat was too much. Mo ṣáà bá wá yàn, mo bá wá ọ̀gá mi níbi iṣẹ́, mo bá wá wọn pé okay, I arrange pé màá mú wọn lọ síbi kan pé kó lè wá síbẹ̀. Ó dẹ̀ gbé mọ́tò lọ. Ó wá gbé mọ́tò $30,000 wà nù ẹ̀, ó wá ń send $500 sí mi, ṣé mo bẹ̀ ní kíní ni? Kó lè fi mí lẹ̀, ó tún wá mi, ó tún sọ pé where is the next operation? Àbí wàhálà ò lélẹ̀ ìbàyẹn. Káyọ̀dé. Hey! Babe, stop o. Má jẹ́ pariwo now. Káyọ̀dé. Plan kò wá wọn lè. Wọ́n lọ rọ́ọ̀bù ọ̀gá ẹ̀. Babe. Káyọ̀dé. It's not like that now.
Are you this heartless? Hey, don't judge me now. Has it gotten to this? Oh, then pretend. Oh, she be any pe o mọ nǹkan pe ni pe o mọ nǹkan tó ń ṣe. Mi ò mọ nǹkan tó ń ṣe. Abi, don't do that now. Don't call me that. Don't judge me now. Ṣé mo mọ̀ kí ni gan? Kí ni? Káyọ̀dé. So o lè lọ sí lẹ́tì. Like I had to do it. Oh my post it. Ṣó fẹ́ kó post abẹ́ mi. And so I kó post abẹ́ mi. Stop talking like this now. Ṣé kó post abẹ́ ìwọ náà ni? Ṣé kó post abẹ́ ìwọ náà ni? Ṣé kó post abẹ́ náà? Ṣé kó post abẹ́ náà? Ó wá ń já olè. Baby, I know já olè. Babe, I'm not a thief now. Wà náà ló lè torí Ọlọ́run. Orí mi máa padà lẹ́yìn mi. Ẹ̀dá mi Fatai. máa jẹ́ ṣiṣẹ́. Sami. Fatai. Fatai. Ariwo olórí burúkú wo ló ń pa? Ariwo oṣù wo ló ń pa? Ọ̀gbẹ́ni níbo ni next operation àjọ kó pariwo oṣù bí? Ilé ọ̀gá mi la máa lọ. Ilé ọ̀gá mi la máa lọ. Gbogbo gold àti owó wọn máa wà lẹ̀. So mo lè sọ time fún yín kẹ́ lọ. Nice one. Ọ̀gbẹ́ni, má jẹ́ kó pẹ́ o. Má jẹ́ kó pẹ́ o. Kò jẹ́ kó rí ẹ pé o. Ibi tó dẹ̀ wà yìí tó máa ti bí ìyá ẹ̀dá kó lọ pẹ́ ń bẹ̀ wò. Wọ́n á ṣe nǹkan tí ò dáa fún ẹ. Tó máa ti bí ẹ̀dá wọ́n jẹ́ kó pẹ́. Màá dáṣẹ́ ẹsẹ̀ exterior. Gbogbo nonsense tó ń bó yẹn láyé máa rí. Nígbà tí bá ti pín tí mi ò gbé. Look at this. Ètò wà lókè àti tó wà sálẹ̀ yẹn. Ṣé wọ́n jọra wọn? Owó ìjọ mi ò fẹ́ wà láì méjì o. Mi ò fẹ́ wà láì. Bí ṣe má ti ẹ̀dá lóhùn. Ṣé kẹ̀ kó wọ̀ pé ètò wà lókè yẹn? Who is there? Bí n bá kanlẹ̀kùn kòkòkò, ṣé kò yẹ ká ẹ ti mọ̀ pé lè kí ni ẹ sì wọ́n kí ni. Ẹ mọ̀ dàrú mọ́ mi lójú. Ẹ káàbọ̀ dáadé. Bóò lè jàre dúpẹ́? Táíwò. N bó sọ fún mi kó ti parí oṣù kò tó dépò wálé. Kí ni tó wá ṣe o? Dáadé, mo ti mí sẹ́yìn. Ha, Táíwò. Dáadé má dá lóhùn o, kò mí sí yìí o, ó wá gbowó ni. Ebẹ́ lè fúnra mi mọ̀. Àti pé ẹ̀yin méjèèjì, ẹ mọ̀ sọ fún mi pé owó tí mo sẹ́ndì sákàǹtì yín ẹ ti ná tán. Ẹ mọ̀ pé wọn ò fẹ́ nàkúnà bó ti lè wù kán mọ̀. Mo nífẹ̀ẹ́ yín lóòótọ́, àmọ́ bí èèyàn bá hùwà àbàjẹ́ wọn ò fẹ́. Ẹ mọ̀ mi bẹ́ẹ̀. Ẹ kálẹ́ Mr. Káyọ̀dé. Báwo ni Dúpẹ́? Wọ́n mi ń kọ́. All travel wọn sí around. Pé ìyá yín ò tí ì dé. Ó pè mí lórí aago mo rò kó ti wà nílé ni. She's not back, right? Yes, sir. Ọ̀dà náà, kò sí wàhálà. Mo ti ráwọn ọmọ mi. Àwọn ayọ̀ mi ìdùnnú mi rí. Mo kọ́kọ́ rọ mọ́tò wá. Ìwọ mọ́ ọ lọ létí ẹ̀. Mọ́ ọ lọ. Ọ̀gá sì, ẹ má bínú sáà. Èmi ò rò pé mo lè lọ lé mọ́ sáà. Mo pé ilẹ̀ ti ṣú. Mo pé mi ò wà mobile. Kí wàá lè tó mọ̀ yín? Ṣùgbọ́n àwọn pé bóyá mo lè sùn bí tó bá dé di àárọ̀ la first thing in the morning bóyá bí 6 a.m. máa lọlé. Bẹ́ẹ̀ni sá. O fẹ́ sùn bí? Bẹ́ẹ̀ni sá. O sùn bí? Tẹ́ bá jẹ́ sá. Ó lóun ó sùn bí o. Tẹ́ ẹ fọwọ́ sí i. Sí wàhálà. Ilé nílé rẹ̀. Guest room ṣé nǹkan kan wà ń bẹ̀? Ó wà okay. Ó ní nǹkan tó ṣe kò sí nǹkan tó ṣe. Mo ṣáfẹ́ kẹ́ clean rẹ̀. Ó yẹ ìméjèèjì. Ẹ lọ mọ bẹ́ẹ̀ ti clean guest room. Èmi á gba ìwọ máa tẹ bẹ́ẹ̀dì mi o. Kí ló máa ń ṣe ẹ lọ? Ó fi kí ló kàn mọ́ ju ẹ lọ? Ju ta mi lọ. Ṣé rí wọn? Àwọn ọmọ aláyọ̀ ó lágbára. Ọlọ́wọ́ ti tiẹ̀ náà kú. Àmín sá. Ọlọ́wọ́ sí.
orí yín ò ní gbòòrò ayọ̀ yín ò ní dìbàjẹ́ dàbí ẹ mọ̀ yóò pẹ́ ẹ ní sórí burúkú ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ̀yin rárá o dúpẹ́ báwo ni ṣé wàá okay. Mo wá okay Mr. Kayode. Ṣiṣẹ́ ń kọ́. A dúpẹ́. Ṣé wọ́n stress ẹ̀mí tó wa because dáàdi ẹni kò wá ṣiṣẹ́ ń complain àwọn olóò ṣiṣẹ́. Ẹ wo mi ò fẹ́ wàhálà dádì o. Mo wá okay níbi tí mo wà. Mi ò sí nǹkan kan mi ò fẹ́ wàhálà company yẹn. Bàbá, olórí burúkú ìsọpọ̀ ọmọ mi tí kí góòlù ìyàwó ń wà. Lọ, wọn ló mọ̀ mi tí kí ìyàwó ẹ wà bí. Ó fẹ́ ká kó gbogbo góòlù bí báyìí. Ó ń dẹmọ fáwọn àbí. Wọ́n méjì ni extra key wà ní rúùmù mi. Wọ́n sì rí, wọ́n rí. Èmi nìkan ní kẹ́ ẹ pa àwọn ọjọ́ ọ̀la mi lọ́jọ́ ẹ pa. Mo rò pé mo ń ṣeré ní àbúrò ní burúkú ní ẹni. If you have fun, drop it. Your weapons down. To buy half for the traffic of 4 years down there. Drop it now. Now down. Down. Boy, go get down, Jack. Drop it. On your news. Down. Now stand up! Hey! On your feet! Baba matala si wala gbada. Ayé mi ti bàjẹ́. Ayé mi ti bàjẹ́. Ẹ jọ̀ọ́ sà, ẹ farabalẹ̀ ẹ jẹ́ kí explain fún yín. Ẹ jọ̀ọ́ sà, mo bẹ̀ yín ní orúkọ nǹkan kíkan tẹ́ bá gbọ́kànlé tẹ́ believe in. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ explain fún yín. Mi dẹ̀ fẹ́ kẹ́ judge mi sà because tẹ́ bá judge mi ó máa affect life mi. Ó dẹ̀ máa affect life ẹ̀yin náà sà. Ẹ jọ̀ọ́ sà. Káòdì kò sí kó tí ó pàgbà tá à ní bá kó lórí ẹ̀pẹ̀ ohun tó bá ń ṣẹlẹ̀ gangan ni kò jẹ́ kí n mọ̀ tó bá jẹ́ kó o ṣẹ̀mí mi sọ fún mi ó ní tó wà lẹ́mìí mi náà tí mo ṣáà ń fọkàn gbé kó tẹ́lẹ̀ mi ń bá mi jà sí ń pa ẹ̀ kí ni tó ṣẹlẹ̀. Ọ̀gá mo arrange pẹ̀lú àwọn olè tó gba mọ́tò lọ́wọ́ yín lọ́jọ́ yẹn àtọwọ́. Ọ̀gá ìjọ tó yọ lórí ìdáríjì mi sá. Ìjọ sẹ́. Ọkàn mi ò mọ̀ ń tọ̀ mí jẹ́ o, ọkàn mi ò mọ̀ ń tọ̀ mí jẹ́ ìfẹ́ tí mo ní sí ọ ló bà ayé mi jẹ́ tó yí. Ọ̀gá ìjọ ẹ jẹ́ ìṣàlàyé. Kò rí bẹ́ẹ̀ ṣe rò ó sá. Ìjọ sá ṣe rí àwọn tó gba mọ́tò yín yẹn gangan àwọn ló gba mọ́tò tèmi náà. Mo á pàdé kan níwọ̀n mi ìmọ̀ bóyá ó dà pé set up or something mo dẹ̀ pàdé kan níwọ̀n lóun máa help mi láti gba mọ́tò mi padà. Wọ́n ṣàmú mi lọ síbẹ̀ pé kìnnìkan mo ṣàgbà laptop àti document lọ́wọ́ wọn kí n tó gbà báyìí ṣe lọ́ọ́ ṣe fídíò mi ní ìhòòhò.
Sá ní wọ́n ṣe fídíò mi látòkè délẹ̀. Wọ́n sọ pé ọjọ́ kíjọ́ tá a bá ti need mi báyìí tí n bá ti dá wọn lóhùn àbí tí n bá lọ sọ fọ́lọ́pàá báwo máa post ẹ̀. So kíní ẹ lọ fi ń tírẹ́tì mi. Wọ́n á ní pé àwọn olówó tó wà láyìíká mi pé kí n fá wọn káwọn máa lọ jí wọn ní nǹkan. Wọ́n á ní pé kí n mú wọn wá sọ́dọ̀ yín sọ nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀ sá. Wọ́n máa post ẹ̀ ní sá. Káyọ̀dé sá. Ó bẹ̀rù abẹ́ rẹ̀. Ó fẹ̀mí tèmi takáì. Wọ́n ní wọ́n nípa yín sá. Ó fa bẹ́ẹ̀ rẹ̀ ṣe pàṣípààrọ̀ fún mi. Kí ló gbé sábẹ́? Ó pọ̀ díẹ̀ sá. Òun ló fẹ́ kó máa fìbọn lé mi kiri. Káyọ̀dé sá. Nínú kábẹ́ rẹ̀ tàfàlà àti kí wọ́n pa mí. Èwo ló ṣe pàtàkì? Mo bí wọ́n ṣọba pa yín wọ́n ní wọ́n nípa yín lọ́jọ́ yẹn. Ìjọ. Bí mo bá wá ṣe síta ṣe ń kọ́. Kò lè ṣe wọ́n tó yẹ. Ọ̀gá ìjọba náà má bínú sí mi. Mi ò mọ̀ mi fẹ́ kọ́ post ẹ̀ ní. Mi fẹ́ kọ́ spread ẹ̀ ní sá ìjọ tó yọ náà ẹ̀dá. Káyọ̀dé. Sá. Ìjọ sá. Sẹ́gbọ̀n tí mo rò ni. Sá. Àmọ́ báyìí ẹ ní sùúrù o. Mo mọ̀ pé mo wé mú o. Má bínú sá. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n fẹ́ wá rọ̀bù yín lé ni sá. Bẹ́ẹ̀ ni ìjọ wọ́n fẹ́ wá rọ̀bù yín lé. Wọ́n fẹ́ wá gba gbogbo gold àtowó tẹ nílé. Àmọ́ ìjọ sá ẹ jẹ́ ká arrange nǹkan káwọn ọlọ́pàá wà níbí báyìí kọ́ mú wọn lọ́jọ́ yẹn sá. Wọ́n máa wá máa make sure pé wọ́n máa wá ẹjọ́ ẹ trust me just please sir ẹ trust me lélẹ̀ sir. Ẹ̀yin ẹ kò bá mi bá àwọn ọlọ́pàá tẹ̀ mọ̀ sọ̀rọ̀ so that tó bá wá I go arrest her because I'm tired. Ojoojúmọ́ ló ń threaten mi. Ojoojúmọ́ mi ò fẹ́ ṣe o. Ọlọ́run gbọ́ ẹlẹ́dàá yìí rí ọ̀gá. Ọmọ tí mo sá. Mo ti gbọ́ tó wí. Ọ̀gá. Mo ti gbọ́ tó wí. Ìjọ. Múùdù tó wà mo wà. Sórí gbogbo ti ṣàlàyé fún mi. Àbọ̀gbọ̀ jẹ́ mú ọdẹ pàǹtí. Ìjọ ẹ má mú mi. Ìjọ sá. Ìyá kan yọjú ẹ̀ pàǹtí. Ọ̀gá. Kó ṣàlàyé fún mi tí wọ́n bá ti gbé kirikiri ó tán. Ọ̀gá. Ọ̀rọ̀ yóò ṣọ̀rọ̀ pàǹtí wọ́n máa pa yín. Wọ́n máa pa yín. Ẹ mú kó ọ̀gá ìjọ torí Ọlọ́run. Ẹ má jẹ́ kí èèyàn kọ̀ọ̀kan nu family yín mọ̀ ọjọ́ tó bá máa wá. Ọjọ́ tèmi kan máa wá bíbá ẹ máa make sure pé mo sún bíbá ẹ lọ́jọ́ yẹn ẹjọ́ kí ní ilé wo máa pa yín. Kébì àtẹ́jọmọ́ ààrẹ yìí kí n má jẹ́ káwọn ọmọ mi mọ̀ kí n má jẹ́ kíyàwó mi mọ̀ kó lè wá bí. Tó bá ní wọn ò ní yìnbọn tí wọ́n bá yìnbọn kan. Àwọn ò lè yín. Bí mo bá wá bà mí kọ́. Ó lè bá yín sá. Nítorí abẹ́ rẹ̀ Káyọ̀dé. Nítorí abẹ́ rẹ̀ torí àtọ̀tọ̀ tó ń gbé sí di Káyọ̀dé. Olùṣèfẹ̀mí mi tàfàlàdé ní level tó ń dé yìí. God will punish you. Amen. Bọ̀ ẹ̀yin dáríjì mi. God will punish you Káyọ̀dé. Amen. Jọ́sà. Fóun tó ṣe fún mi. Ẹ̀yin dáríjì mi. Kò sí séèyàn lé. Kò síyàn. Ó ti ẹ̀dá tí kò síyàn kankan lé sà. Sódà wọn ò ní mọ̀. Kí ló ní táwọn ọmọ yóò sí? Ẹ̀yin dáríjì mi ọ̀gá ẹjọ́. Ẹ jẹ́ ká ṣe. Ọpẹ́lọpẹ́ o bí ò bá dóhun tó pílánù ẹ̀ àwọn arábí yóò lọ́rùn ò pa mí wọ́n láwọn ò pa mí. Fantastic, very good of you. But síbẹ̀síbẹ̀ náà ó sì jẹ̀bi. Báwo sá? Yes, ó jẹ̀bi. The first time tí wọ́n ti wá báyìí pé kò tọ̀ ọ̀gá ẹ wá sórí ilẹ̀ ó lè kẹ́ ti report fáwọn ọlọ́pàá tí wọ́n ti gba $30,000 lọ ẹ létí máa report fún wa bá ti arrest àwọn idiot yẹn nígbà yẹn. Òótọ́ lẹ mí o torí bó ṣe tàn mí lọ sórí ilẹ̀ tó bá jẹ́ pé wọ́n yìnbọn fún mi níbẹ̀ tí wọ́n polódì mi kò ní sọ pé òun ló tàn mí lọ bẹ́ẹ̀. Ẹ̀rù ń bà mí sá. But eléyìí tó ṣe iná ṣá ó wà commendable. Ó wà commendable. Wọ́n gbowó mi o. $30,000 mi wọ́n gbà lọ́wọ́ àwọn olórí burúkú yìí bí wọn ò sì rí gbà. Àbẹ́ ìgbọ́ ojú mi báyìí mo fẹ́ kí wọ́n ṣẹ̀wọ̀n lójú mi. Ẹ̀yẹ máa wọlé. Ẹ rí náà ẹ bá mi ok mo ti gbọ́ máa pè yín padà. Ìfura lọ̀rọ̀ rẹ o látàsìkò ilé ìfura lọ̀rọ̀ àwọn ta ló tún pè tó ní wọn ò rí. Ẹ má bínú sá ìyàwó mi ni wọ́n
à ń wà ní àárín. À ń sún wáhùn náà kó tẹ yé mi gan. Àgọ́ abálọ̀rọ̀ àmọ́ ẹ mọ̀ jẹ́ àfọwọ́ yẹpẹrẹ mú o. Kó mọ̀ jẹ́ báwọn olórí burúkú yìí kó mọ̀ jẹ́ kó tún fẹ́ gbọ̀nà mí yọ. Ó rèé o àmọ́ ẹ̀kọ̀ọ̀kan ni kó o jẹ́ àjọ sẹ̀lẹ̀ kù sọ tí ó sì yàgò rẹ̀. Tó ti gbọ́ ẹ dákun owó yìí ẹ máa rí gbà. Ẹ dá a tún máa arrest wọn. Bí mi ò tẹ ẹ̀rọ owó mi gbà a ní wọn ò fẹ́ kí wọ́n ṣẹ̀wọ̀n ni. Really? Yeah, come on. Kí wọ́n ṣẹ̀wọ̀n ni o. Ẹ dákun o. And I'm assuring you that they'll be arrested. Ẹ má worry ẹ fọkànbalẹ̀. Then your money will be recovered as well. Ẹ má worry. Ṣé ti rí inú àwọn informant ẹ̀ lè yìí o nígbà kan fẹ́ arrest eléyìí ó fẹ́ sá lọ pé fojú gbá nìyẹn síbẹ̀ rí ó fojú gbá nì. Fúnkẹ́. Káyọ̀dé. Yes sir, ọ̀gá. Ó tún mi léyìí. Ìyàwó mi ni. Níta ni. Ìyàwó mi tí mo ṣe receive call sí pé pàwọn àwọn ní ewu lélẹ̀. Ìyàwó rẹ̀ lọ́gbọ́n ọlọ́pàá ní informant. Kò yé mi náà. Kò ní ìsáwà ìyàwó yìí ni Bẹ́ẹ̀ni sá. wọ́n ṣe máa ń ṣe nìyẹn. Ẹ dákun ẹ mọ̀ dá gbogbo ẹ̀pọ̀ ẹ dákun. Bóò ni ìyàwó tiẹ̀ ó sì jẹ́ fọ́mátì àwọn olè. Ibo. A ti béèrè different questions lọ́wọ́ ẹ̀ tó máa assist wa in investigation further. Ó ti sọ different things fún wa. Yes. Ìyàwó rẹ̀ ní fọ́mátì. Sọ́nà! What's wrong with you? Ọ̀rẹ́ ìgbà ní kọ́ ti gbọ́ fún ẹ̀ síta nísìn. Pop! Baby, I'm sorry. Mama ni sẹ́. Kí lélẹ̀? Èló ló wà mí? $500 ni mama. $500? Kí lè tí Fatai greedy báyìí ná? Nínú $30,000 ó fún ní $500. Ẹni rò pé inú ẹ̀ máa dùn láti máa ṣiṣẹ́ mi. Ṣé bá tẹ̀ fún ní bí àbí $2,000? Orí àléwu láti máa ṣiṣẹ́ again. Àbí okay, ẹ rò pé ọ̀gá ẹnìkan la fẹ́ rob. We still have a lot of people who are still going to rob. Okay, ẹ rò pé bó ṣe díẹ̀díẹ̀, ẹ rò pé kò láwọn èèyàn lọ́wọ́ àbí. He has a lot of people. Ó láwọn olówó lọ́wọ́, àwọn tó wà okay, tó wà wealthy. In fact, ìyá ẹ̀gan wọn lówó lọ́wọ́, a ṣe máa rob wọn because ó ní a lot of gold. Kí ló dé tẹ̀ ṣe báyìí náà? Kí ni gbogbo ilé? Ẹ dẹ̀ ń ṣe slow. Ẹ wẹ̀ fast o. Number 5 mo ṣe wà, mo ṣe lọ number 100 tí mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ ṣe. Ẹ dá mi lóhùn. Besides owó tàbá fún sí, èmi náà ni màá mọ bí màá ṣe brainwash ẹ̀ tí ò fi ní náwó yẹn tá fi máa padà gbà lọ́wọ́ ẹ̀ padà. Kí ló dé tẹ̀ ń wá stingy ń pa ẹ̀? Bá mi sọ fún Fatai kẹ́ dáhùn. I don't get time. Abeg. Mama ni. Babe. Wait. What? Dollars. 1, 2, 3, 4. Babe. $500. Wow. Baby. Ayé máa bàjẹ́ ni. Ó máa kú dànù ni wọ́n máa gbé ẹgbẹ́ ni. Fatai ṣó ló ìbúkú ni ẹni kí ló dé ṣó fẹ́ pa mí ni. Kí gbogbo wèrè yìí náà. Imagine nínú $30,000 ó fún mi ní $500 ṣé mo sọ fún ẹ pé mo ní owó burúkú yìí ni. Owó olè tó jà ṣé bí kò lè fún mi ni kí ni gbogbo ilé ìnáwó ó tún send $500 sí mi àbí wàhálà ògbọ̀ngbọ̀n nílé kí ni gbogbo ilé ìkan kí ni. What? I'm lost because I don't understand. $30,000, $500. Mo ń gbọ́ Fatai jọ kí ló ṣẹlẹ̀ 2 million. Ìwà àtàlẹ́jọ́ ṣe business. I'm so sorry. Iṣẹ́ tí mò ń ṣe lélẹ̀. Àti ìgbà tí mo ti wà ní 22 years ni mo ti ń ṣe. Mo máa ń try láti fẹ́ àwọn èèyàn ni. Tí wọ́n dẹ̀ ti fẹ́ wọn. I'll find out àwọn tó bá lówó tó bá wà lára ń dùn wọn. A lè lọ rọ́ọ̀bù wọn. Owó ni number 5 àwọn tí number 5. Ọ̀gá mi number 5 ayé mi ti bàjẹ́. Ẹ dákun ẹ̀yin oyé mi o yóò fẹ́ èèyàn. Bẹ́ẹ̀ni
àwọn míì wà tí ó fẹ́ bí oṣù bíi 6 bí ọdún kan kò dẹ̀ sí kókó tó fẹ́ wo nítorí tó fẹ́ gba information informant ni fún àwọn gáǹgì rẹ̀ tí wọ́n jọ ń jalè òun ni wọ́n kó sí lọ́wọ́. Number 5 ọ̀gá number 5 màámi dẹ̀ sọ fún mi o màámi sọ fún mi o. Bọ̀dá mi ẹ wò mú mi ti ń bọ̀ bọ̀dá mi ẹ má jẹ́ kí mọ́mí mọ̀ pé mo àròjọ fún yín náà ó ní kí n kúrò ń bọ́dé kí n máa bọ̀ lẹ́gbọ́n kí mo fẹ́ máa ṣe nílé. Kí ni wọn náà fẹ́ máa ṣe ń bọ́dé. Bọ̀dá mi náà. Àbí ṣètò tí wọn front àwọn òpó ti dàgbà wọ́n fẹ́ máa mójútó ẹni náà. Bọ̀dá mi náà ṣé inú support mọ́mí ni kí mo fẹ́ máa ṣe nílé. Kí ló fẹ́ máa ṣe ń bọ́dé. Bọ̀dá mi o. Ọmọ ọlá. Mọ́mí. Sorry. Ẹ̀rọ. Ẹsẹ̀ àgbàdà fún un. Sorry, ẹ pẹ̀lú mọ́mí. Bóòlù ń ti jẹ́. Fiancé mi tí mo sọ fún yín pé mo fẹ́ mú wá sọ́dọ̀ yín. Aya rẹ̀. Bẹ́ẹ̀ni. Tẹ́ ẹ jọ mọ́ gbé gangan. Bẹ́ẹ̀ni. Ìyàwó mi káàbọ̀ tójọ́ mẹ́ta gbogbo lé ń kọ́ ẹ̀lẹ́. Wo Káyọ̀dé mọ̀ jẹ́ ń tàn ọ́ jẹ sọ̀rọ̀ ọmọ tó mú wá ọ̀ lè fẹ́. Kíni wo alọ́ ò lè fẹ́ ọmúyàwó wa hàn mí fún ìgbà àkọ́kọ́ Káyọ̀dé ìyàwó èkó oríire mọ̀ ní. Exactly. Nǹkan ayọ̀. Bẹ́ẹ̀ni. Mo wá ń bọ̀ mo wá kọsẹ̀ àpẹẹrẹ burúkú ni nílẹ̀ Yorùbá. Mommy, it's not a big deal. Tí yàn bá kọsẹ̀, it's not a big deal. Àwọn èèyàn ń kọsẹ̀ every day and. It is a bad omen, Káyọ̀dé. Mommy, it's not. It is. Ó lè fẹ́ bẹ́ẹ̀ mo sọ fún ọ. N ò ṣẹ̀ṣẹ̀ nílò àti lọ́dọ̀ pásítọ̀ àbá àfà kankan. Bẹ́ẹ̀ni, ẹsẹ̀ tí mo kọ́ òun ti jẹ́ mọ̀ pé àpẹẹrẹ burúkú lọ́mọ. Mommy, tá bá lọ síbi tẹ́tí kọsẹ̀ ẹ̀ ń sẹ́ a máa kọ̀wé bóyá òkúta kan ló ṣe. It's not a big deal. Mommy, àwọn èèyàn ń kọsẹ̀ lójoojúmọ́. Káyọ̀dé, mo ní òsì nǹkan kan lé àpẹẹrẹ burúkú ní bẹ́ẹ̀ mi mọ̀ dẹ̀jẹ̀ lé ẹ lórí. Èmi kàn mú bí ọ ni. Ọmọ kọ̀rọ̀ sí mi lẹ́nu. Mi kọ̀rọ̀ sí lẹ́nu but mo ń tà láti kẹ́. Èmi wá ń pa á láṣẹ gẹ́gẹ́ bí èmi tí mo bí ọ pé ọ̀ ní fẹ́ ọmọ. N ò sì fẹ́ rí i láyìíká rẹ̀. Ọgbọ́n mi àbọ̀ ọ̀gbọ̀n. Mommy, kò deep tó báyìí kò lọ fà á tí yàn bá ṣubú yàn máa ń dìde iná lẹ dìde mẹ́yìn lẹ wà láyé yìí. Officer, take her away. Yes, sir. My friend, move. Move! Move, my friend. Bye-bye. Kó dàgbàlagbà bá rí bọ́mọdé bá gòkè àjà kò lè rí i. Ó ṣe gbọ́ sí ìyá rẹ lẹ́nu. Ọ̀gá mi ò mọ̀ ní. Ayé rẹ ò ní láyọ̀. Kí mo yẹ ọ̀gá. Mo ò gbọ́ kí n má ṣe pé fún. Ẹ ṣe rárá sà. Ẹ wo, ó yà ń lẹ́nu. Everywhere ni wọ́n wà. Yes, driver tó ń gbé rí káàkiri may be an informant. Yes! Ní community tẹwà ẹ ti ṣe ìṣẹ́dá àjẹ ìgbà mi tẹ bá ń ṣe community meeting lẹ́kàn sọ̀rọ̀ anyhow tẹ́ ń sọ̀rọ̀ anyhow ọmọ tí wà láàrin yìí. Yes, mo ti rí ibi tẹ́ pé ilé epo tí mo ti lọ rí epo attendant ilé epo is an informant. Yes, ní garage ẹ̀rọ mọ́tò mi bàjẹ́ lẹ́gbẹ̀ẹ́ títì mo dúró mo ń túnṣe o ẹ wá ń sọ̀rọ̀ anyhow bla 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 informant wà káàkiri. Even pastor ti church informant wà láàrin wọn. Àfà informant ó wà láàrin wọn. They are everywhere. Kò jà wá lójú iṣẹ́ tiwa ni. We see them on daily basis. Mo fara rẹ̀ balẹ̀ bí o ti gbọ́ ayé rẹ̀ ti rú gidi ni o. Ìyàwó tó ń fẹ́ sílé òun ní fọ́máǹtì àwọn olè. Number 5 ọ̀gá. Wọ́n yọ̀ǹda bí iṣẹ́ náà. Yẹ mo ti mo ṣe hàn gẹ́gẹ́ gbé ilé yọ̀ǹda bí iṣẹ́ náà. Ọ̀gá ilé ìsọ́sí mi lẹ́nu ó bùyọ̀ sí. Mommy, I'm sorry. Mommy, I'm sorry. Ìjọ ma. Ẹ má bínú sí mi. Ọmọdé ló ń ṣe mí. I'm sorry. Kayode, you know I am educated. There is no point for me to choose a wife for you. Ṣùgbọ́n tí mo rí ni mò ń wí. Bójú bá tiẹ̀ wàhálà ní ìsìn, orí tá a fi ṣèwé iná ò tí ì kúrò bẹ́ẹ̀. Ẹ̀yin ọmọ sí ìfẹ́ gbóná tẹ́ ẹ kóra yín sí. Break up náà ni ó lead sí.
bí ò bá sì lead sí break up ó dáa ìwọ náà worú tó kóra rẹ sí nísìn tó gbódìndí adigunjalè sílé bí ò bá pa ọ́ torí mi ẹlẹ́dàá mi ò sì ní jẹ́ kí ni ó lead sí break up náà ni ó ní mo ṣe bẹ̀yìn ẹ̀yin ọmọ gẹ̀ẹ́sì ìsìn bàbá tí ń bá yín sọ ẹ mọ́ gbọ́ orí wa ẹlẹ́dàá wa àbíyamọ kò sì ní jẹ́ ẹ sọnù ẹ sì ní ṣìyàn láṣẹ Ìdùmarè. Inú ẹ̀dá jìn kò ṣe rí mọ̀mọ́. Inú ẹ̀dá jìn kò ṣe rí mọ̀mọ́. Fura sára. Oh, fura sára. Inú ẹ̀dá jìn kò ṣe rí mọ̀mọ́. Inú ẹ̀dá jìn kò ṣe